ṣé ẹni tí Ọlọ́run ò lè mú, Ọlọ́run ò tí ì dá irú ẹni bẹ́ẹ̀ ilé ẹ̀dá kan ò gágágá kó ga ju onírè Olódùmarè lọ. Gbogbo wa ònájà ni wá níwájú Elédùmarè o. Ohun gbogbo tá a bá gbélé ayé ṣe ẹ mọ̀ wípé bá a bá ṣe ní kọ̀kọ̀ kedere ni níwájú Elédùmarè. Ènìyàn máa wojú, Ọlọ́run Olódùmarè a máa wo ọkàn. Ṣùgbọ́n o ẹ jẹ́ kó yé wa wípé ẹni ayé bá ń gbàdúrà fún, ṣùgbọ́n tírú ẹni bẹ́ẹ̀ ò tẹ̀wọ̀n níwájú Olódùmarè, ó ṣeé ṣe kí àdúrà ọ̀hún kó já sí èpè àti ègún. Bẹ́ẹ̀ ni o, ẹni ayé bá wá ń gbé ṣépè tí ẹ ń ṣépè fún, àyájọ́ èpè, gbẹ̀túgbẹ̀tú olúgbòhùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ẹ ń rọ̀jò èpè lé lórí. Ṣé ẹ mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ wípé èèkàn àti ẹyinjú Elédùmarè ni, àti èpè àti ẹ̀fún àti ọ̀rọ̀ òdì tá a bá ń sọ sírú ayé ẹni bẹ́ẹ̀, ṣé ẹ mọ̀ pé asán lórí asán ni. Òótọ́ túmọ̀ sí ni wípé nítorí rẹ̀ ni èmi ṣe gbìyànjú láti sún ọmọ Elédùmarè ju ẹ̀dá ènìyàn lọ, torí wípé ẹni tí ó bá fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé, irú ẹni bẹ́ẹ̀ ó ti kú nígbà tó wà láàyè. Fi èèyàn sí ààyè ènìyàn, kó o fi Ọlọ́run sí ààyè Ọlọ́run. Gbẹ́kẹ̀lé Ọlọ́run, má gbẹ́kẹ̀lé ènìyàn, torí pé ènìyàn ló ní yíyí àdéhùn, ènìyàn ló ní gbígbé àdéhùn lẹ́sẹ̀, ènìyàn ló ní ká kọ ojú ẹni sí oòrùn alẹ́. Bí ènìyàn ò bá yẹ àdéhùn, ayé ò ní sọ wípé ẹni tá a gbójú okùnlé kò jẹ́ ní àgbà. Bí ènìyàn ò bá yẹ àdéhùn, Yorùbá ò ní sọ̀rọ̀ kí wọ́n fakò mú òkun ọ̀rọ̀ yọ, kí wọ́n sọ wípé igi àbáfẹ̀yìntì ó fi kókó ẹ̀gbẹ́ ṣẹ̀gún. Bí ènìyàn ò bá yẹ àdéhùn, Yorùbá ò ní sọ̀rọ̀ kí wọ́n sọ wípé ẹni tá a ní kó fẹ́ni lójú ata ló fi sẹ́nu. Bí ènìyàn ò bá yẹ àdéhùn, Yorùbá ò ní sọ̀rọ̀ kí wọ́n fakò mú òkun ọ̀rọ̀ yọ, kí wọ́n sọ wípé ẹni tá a ní kó kíni lẹ́yìn ẹ̀gún nírú wọn fi sọ́wọ́. Bí ènìyàn ò bá yẹ àdéhùn, Yorùbá ò ní sọ̀rọ̀ kí wọ́n fakò mú òkun ẹ̀yọ, kí wọ́n sọ wípé má fọ̀rọ̀ lọ nìyàn, torí pé bó bá fọ̀rọ̀ lọ nìyàn, ó ṣeé ṣe kó jẹ́ wípé ẹni tó fọ̀rọ̀ lọ òun gan ni ó padà jẹ́ aláròkiri rẹ̀. Robert Mugabe, olóògbé ààrẹ lórílẹ̀‐èdè Zimbabwe, ó sọ̀rọ̀, ó fakò mú òkun ọ̀rọ̀ yọ. Ó ní anything you tell your best friend is no longer a secret because your best friend has another best friend. Fọ̀rọ̀ lọ nìyàn ó túmọ̀ sí wípé Ọlọ́run nìkan ni ká fọ̀rọ̀ lọ. Àṣírí tó bá sọ fún ọ̀rẹ́ rẹ kì í ṣe àṣírí mọ́, torí wípé ọ̀rẹ́ rẹ tó jẹ́ ààyò rẹ, ǹjẹ́ o mọ̀ wípé ó padà jí ní ààyò míì tí kì í ṣe ìwọ gangan. Ohun tó túmọ̀ sí ni wípé ìwọ ló jẹ́ best friend fún best friend tiẹ̀, ó wà níbòmíì. Ìjìnlẹ̀ ọ̀rọ̀, mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́. Idowu Kajogbola ọmọ ẹkùn, abọ̀rọ̀ kàbìtì bí ògiri ya lulẹ̀, yàgbáyàgbá ìdè, afọ̀rọ̀kọ́mọ lásán kọ́mọ lọ́gbọ́n dé o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀, ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí.
Ìdòwú gorí àtẹ̀gùn. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. ní gbogbo sátidé lówùrọ̀ o. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Saturday morning special ṣàlètò. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. níbi òun kò wá mọ́sálà ìgbọ́. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. níkànnì tó gbayì kárí ayé o. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. tùǹbà 100.9 ni o. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. lówelówe ọ̀rọ̀ ó tún ti dé. torí bọ́gbọ́n sọnù òwe la ó fi wá. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ̀ má ṣàlàyé gbọ́. Ìdòwú gorí àtẹ̀gùn o. ọmọ Kajogbola lórí Kajogbola dé o. ẹ farabalẹ̀ kájọ kọ́gbọ́n o. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. ará ilé. mo kí gbogbo etí tó ń gbọ́ mi láàárọ̀ tòní pé ẹ kú bójú ọjọ́ ti rí láṣẹ Èdùmàrè bí ò ní ṣẹlẹ̀ sí gbogbo wa orí ọ̀tún ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ ńléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM òun ni mo kí yín káàbọ̀ sí lórúkọ àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 FM ẹnìkan kì í jà wá dé igi kan ò lè dágbó sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní jẹ́jàn mọ́ ọ̀gá wa nìkan ò lè dá ṣe o kò ṣeé ṣe ààrẹ ò lè dá orílẹ̀-èdè ṣe bẹ́ẹ̀ nìkan bá ní aláṣẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn aláṣẹ torí wípé bó bá ṣeé ṣe fún ànábì Ìsá tí í ṣe Jésù láti ní àwọn ọmọ ẹ̀yìn torí pé ó mọ̀ wípé àgàn ni kò ṣeé dágbé mo kí gbogbo àwọn tó jẹ́ olùtúkọ̀ iléeṣẹ́ rédíò Tùǹgbà 100.9 àti gbogbo ibi tá a bá ti láǹfààní láti máa gbọ́ wa káàkiri àgbáńlá ayé alàgbà Kẹ́hìndé Adélékè mo kí yín orúwo mi mo kí Ayọ̀bámi ọmọ Akínrìn Adé èmi ti ní mi ò ní pè yín bàbá yọpì mọ́ o bọ̀bọ̀ yọpì ni ẹ kúkú mọ́ bọ̀bọ̀ torí mo ra bọ̀bọ̀ lẹ̀ mú mo kí Kárọ̀wé Akíndélé mo kí Ọláyẹmí Àkànní ọ̀rẹ́ mi dáadáa bá àbèjì Adégòkè Ọlákìítán gbogbo yín pátápátá ni mo kí lórúkọ gbogbo àwọn tí wọ́n ń ṣe ìṣàkóso iléeṣẹ́ rédíò Tùǹgbà mo kí olúwa ṣeun fún mi Àjíbọ̀sẹ̀ àdúpẹ́ mo dúpẹ́ pẹ́ẹ̀kún lọ́wọ́ gbogbo yín ọ̀gá wa ibi ò ní ṣẹlẹ̀ sí yín mo kí yín mo lù yín lọ́gọ ẹnu ẹjá ṣe báyìí lọ́jọ́ tòní mi ò ní ṣàì dákọ̀ àwọn tí ń dúró tì wá lórí ètò yìí mi ò ní ṣàdárúkọ Adébọ̀wálé Technical Services mi ò ní ṣàdárúkọ iléeṣẹ́ omíyalé Nature Healthcare bẹ́ẹ̀ ni mi ò ní ṣàdárúkọ iléèwé Goodluck Comprehensive College láì gbàgbé Senanic College àti iléèwé UAC College mo dúpẹ́ lọ́wọ́ Mojísọ́lá Pot Making Industry láì gbàgbé Tabernacle Estate àti àwọn iléeṣẹ́ tó kù lọ́kọ̀ọ̀kan ìjèjì àdúpẹ́ mo sì dúpẹ́ lọ́wọ́ Alhaji Gẹ̀bẹ́nsì tí wọ́n dúró tì wá lórí ètò yìí àdúpẹ́ o à ń rọwọ́ yín à ṣe báyìí láàárọ̀ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ bí ìṣe wa lórí ètò yìí wípé àwọn tó jẹ tí ń gbèsè là á mọ̀ gbéyẹ̀wò kí la gbéyẹ̀wò lọ́sẹ̀ tó kọjá ṣé ẹ gbàgbé wípé mo ní àwọn tá a ti bẹ̀rẹ̀ sí ní gbéyẹ̀wò láti ìbẹ̀rẹ̀ ọdún yìí òun là á mọ̀ gbéyẹ̀wò lọ́kọ̀ọ̀kan ìjèjì torí pé ọ̀pọ̀lọpọ̀ ni ó ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti máa jẹ ìgbádùn àwọn tá a gbéyẹ̀wò lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti tún ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹbí ni wọ́n ti wà papọ̀ padà ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbé ìgbésẹ̀ láabi tó jẹ́ wípé kò ní orí ọ̀fẹ́ láti gbé mọ́ nígbà tó gbọ́ ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ èmi sì mọ̀ sọ pé ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó ti kọjá Àdòwú Kájọgbọ́lá ó ti kọjá Àdòwú Kájọgbọ́lá ó ti kọjá Àdòwú Kájọgbọ́lá àwọn tá a jọ ń ṣe Ọ̀túnba Adékúnlé Ajírọ́ba àjíṣkò tá a fẹ́ fi ṣe ṣáàmà náà parí tó lóhun ò ṣe
a ní sẹ́kítírì olóhùn òmọ̀wé kọ́ kí lẹ wá mọ̀ sí olówó làwọn mọ̀ kó dání tó ọlọ́run sọ yín o ọ̀túnba adékúnlé ajírọ́bà àjíṣkò ẹkún ìpalẹ̀mọ́ wòlímọ̀ ọmọ wa tí ó wáyé ní kòpẹ́kòpẹ́ àjọṣe ni ò láṣẹ Èdùmàrè akànkẹ́ pásítọ̀ Peter Olúdélé Ọdẹ́pidán fìlà bàbá rẹ̀ gẹ́gẹ́gẹ́ pẹ̀lú gòlójú eléyìí funfun bí ọjọ́ èjìwùmí ni bàbá jẹ́ tí ì bá ṣe pé bó ṣe jẹ́ bàbá ọlọ́run ló mọ̀ tẹ́ ẹ dá lára nígbà tẹ́ wà kékeré àwọn ọmọ mélòó ló ṣe jú sí ọlọ́run lọ́rọ̀ wáyé ọládìméjì Elizabeth aládébíyì àjọwà ń bì ní àfáà Isiaq ọmọọba ní láti lu lúkòsì lọ́hùn-ún àfáà tó ní swaga adúpẹ́ o adéyẹmí adébọ̀wálé ọmọ mi dáadáa ọmọ dúdú koro ní ndómù mílíkì òtútù láwọ̀ mo láwọn ọmọge gbọ́dọ̀ yọwọ́ ọṣẹ ní ìsìn bí wọ́n bá yọwọ́ ọṣẹ tí wọ́n yọwọ́ nǹkan làákòbọ̀n lójú máa padà lè ya yín ẹja adébọ̀wálé orí ti èsì náà láì gbàgbé Alhaja Zainab Agbájé ọmọ ológo àjọwà ń bì láàárọ̀ ẹni àbúrò mi dáadáa Ọlásùpọ̀ Adéwálé mo dá kẹ́kẹ́ àkọ̀ráyè àbúrò mi ti ń dira fún mi nu ọlọ́run ṣàánú wa mo dá kẹ́kẹ́ àkọ̀ráyè ọjọ́ rọra wo adé ó tún gbòjú rẹ̀ sí ta ló tún gbòjú ẹ̀ sí yẹn àdúpẹ́ pẹ́ òkun ọláìdé káyọ̀dé ó tún gbòjú rẹ̀ sí má tọ́jà adé o mo dá kẹ́kẹ́ lọ fẹ́ tọ́jà bí n bá wa dá kẹ́kẹ́ sọ ọmọ yìí pé láì gbàgbé ọláìdé káyọ̀dé stubborn girl olóhùn ti di born again báyìí adúpẹ́ ṣùgbọ́n ìgójú rẹ̀ sọ̀jẹ́ sí pé ọlọ́run ṣàánú wa. Ìdòwú Kajogbola ló kọ́ mi èmi lọ́mẹkùn tí jẹrẹ lọ́wọ́ tí ń bẹ̀rù mi ẹ̀jẹ̀ lódùmọ̀ ẹ̀ tí ò ṣe kọlù gbójú ẹmọ́ tí gbogbo pàlàkọ kátìlẹ̀ burúkọ̀kọ̀ èmi lọ́mẹkùn tó fi torí ọmẹkùn tó fi tìrùtìrù èmi lọ́mọ torí mẹ́ran jẹ èmi lọ́mọ ní ṣàìrán wa ní fiyẹ́rin jẹ̀kọ́ gbóná èmi àmọ́ ní ẹran tẹ́kùn bá jẹ kù ìran àwọn ẹran tí ò tẹ́kùn ní mọ́ jẹ́ o ẹni ó mọ́ forí bá agbárí o àní kó mọ́ forí bá agbárí ta ni ìkòkò kó mọ́ bá kìnìún forí gbárí ìkòkò kó mọ́ bá ẹkùn forí gbárí bó bá forí gbárí ó ṣeé ṣe kó fẹ̀jẹ̀ wẹ̀ Ìdòwú Kajogbola o á gbádùn ara wa dáadáa lónìí mò ń bọ̀. àbúrò mi dáadáa ọmọ mi dáadáa orí rẹ̀ ó kàn ké o Abdulsodiq ṣé Abdulsodiq ni àbí kí ni Muhammadu Sodiq èwo làfà wá èwo lẹ fojú ro sí ṣètò mo ní Abdulsodiq bàbá mọ ẹ̀yin tẹ́ ẹ lọ ẹ wá kọ́ kí sorry ẹ sì kọ́ Muhammadu Sadiq àjọ wà ń bì lọ́jọ́ tòní ni orí rẹ̀ ó kàn ké láṣẹ Èdùmàrè ọ wúlò fáwọn òbí rẹ o ẹni wájú lọ jẹ́ ọ̀ní dèrò ẹ̀yìn láṣẹ Èdùmàrè inú mi àmọ́ ọ̀dùn ara mi àmọ́ ya gágá tí ń bá rí ọ. ní gbogbo sátidé lówùrọ̀ o. bá a bá ti débi iṣẹ́ ṣíṣe là á ṣe adébi ẹ̀yìn mọ́kọ́ bàbá àwọn ọ̀lẹ́ni. lọ́sẹ̀ tó kọjá a ní àǹfààní àti orí ọ̀fẹ́ láti parí ń ta gbédání lọ́sẹ̀ tó kọjá torí àwọn tí a ní orí ọ̀fẹ́ láti gbà lálejò ẹ̀yún lọ́sẹ̀ tó kọjá lórí àwọn tí wọ́n ralẹ̀ ṣùgbọ́n tó dàbí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n a nígbàgbọ́ wípé wọ́n ó dá wọn lóhùn láṣẹ Èdùmàrè. bá a bá lè wá mú méjì papọ̀ lọ́jọ́ tòní àámu torí pé increase your worth to earn more honour respect and value ìyẹn ni pé nígbà tí ìdíyelé rẹ tó bá pọ̀ dáadáa ó ní ayé ò tó bu ọlá fún ọ ohun tí èèyàn wọ̀n
ó ní ayé fi ń bu ọlá fún èèyàn lọ́pọ̀lọpọ̀ ọgbà kì í ṣe bẹ́ẹ̀ èèyàn ṣe rẹwà tó o rẹwà kẹ̀ bó bá jẹ́ pé rẹwà ni èmi tí mo dúdú ọ̀họ̀ tí nígbàsẹ̀ kọ́lọ́run ṣàánú wa kì í ṣe bó ṣe rẹwà tó ó níbi gbèdéke tó lè gbédé èrèdí rẹ̀ tó fi jẹ́ wípé mo sọ lọ́sẹ̀ tó kọjá wípé tí ì rí àwọn tí wọ́n gba beauty pageant tí wọ́n dé ládé wọ́n á ní the most beautiful girl kìíní kan tó jẹ́ pé nígbà tó délé ọkọ ẹ̀kọ́ sójú múmu bó tilẹ̀ jẹ́ pé ẹwà òun ló fa òun àti ọkọ rẹ̀ papọ̀ ṣùgbọ́n nígbà tó yá tí wọ́ọ̀tì tí ò tẹ̀wọ̀n ẹ wò ó lábẹ́ bó ti wù kó rí ohun tí ó dáa fún ọkùnrin òun ni kó tẹ̀wọ̀n lọ́dọ̀ aya rẹ̀ Ọládìméjì Elizabeth ohun tí ó dáa fún obìnrin òun ni kó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọkọ rẹ̀ torí wípé ìtẹ̀wọ̀n ó ju ẹwà lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe rí lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe ga lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe kúrú lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe pupa lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe dúdú lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe sanra lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe tínrín lọ ìtẹ̀wọ̀n ó ju bí mo ṣe rẹwà tó ẹ wò ó jù bẹ́ẹ̀ lọ torí wípé tá a bá ń sọ nípa títẹ̀wọ̀n àìmọye ààrẹ orílẹ̀-èdè tó jẹ́ pé wọn ò tiẹ̀ ṣe é wò dáadáa ṣùgbọ́n tó wà ní ọpọlọ wọn mo sọ ní àkókò kan nípa ààrẹ orílẹ̀-èdè kan Frederick Chiluba tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Zambia nígbà kan ẹ gbọ́ mi dáadáa o ní àkókò yìí tá n bá ní ẹni kúkúrú tó ń pe ẹni gígùn rán níṣẹ́ ìwádìí mi fi hàn wípé nínú àwọn èèyàn tó kúrú jù tí wọ́n jẹ́ ààrẹ lágbàńlá ayé Frederick Chiluba jẹ́ ọ̀kan nínú wọn ṣùgbọ́n ọpọlọ orí Frederick Chiluba ó pé pérépéré tó sì jẹ́ wípé ní àkókò ìgbà ayé rẹ̀ ó jẹ́ ẹni tí ó wúlò dáadáa tó sì jẹ́ pé ó tẹ̀wọ̀n ẹ gbọ́ mi dáadáa o ìwọ̀n tó tẹ̀ tó o bá tẹ̀wọ̀n òun ni yóò sọ bí ayé ó ṣe bu ọlá fún ọ sí òun ni yóò sì sọ àyẹ́sí rẹ nínú ilé nínú ìjọ níbi iṣẹ́ ládùúgbò nílé àárín àwọn ọ̀rẹ́ nílé ìwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó o bá tẹ̀wọ̀n ó ṣeé ṣe kí èèyàn ó kàn jẹ́ ẹni yẹpẹrẹ lásán mi ò ní àǹfààní àti oore ọ̀fẹ́ púpọ̀ láti sọ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá ṣùgbọ́n nínú àkọsílẹ̀ mi mo ní remember before they value a man they must know his worth before they value a man they must know his worth. Idowu Kajogbola o there are so many food sellers by the road. Many sell their wrap of amala for 50 naira while others sell theirs for 100 naira. Why the difference? Torí ìtẹ̀wọ̀n ni o ìtẹ̀wọ̀n kí ni value tó wà nù tó gbé dání ìtẹ̀wọ̀n ẹjẹ́ àjọ bèrè lọ́wọ́ ara wa ṣó o tẹ̀wọ̀n Ìdòwú Kájọgbọ́lá ṣó o tẹ̀wọ̀n Ọládìméjì Elizabeth tó ṣó o tẹ̀wọ̀n mo sọ lọ́sẹ̀ tó kọjá bó tiẹ̀ jẹ́ pé mi ò ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti gbẹ́nulé lọ́sẹ̀ tó kọjá mo ní today ní àkókò yẹ Italia Syria ni torí àkókò eléyìí tí mo ń sọ nípa ẹ̀ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún yìí ni mo sọ nípa àwọn tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus ní àkókò náà tí wọ́n ra Cristiano Ronaldo kí ló dé tí wọ́n fi rà á torí pé ó tẹ̀wọ̀n ẹ gbọ́ mi dáadáa ní àkókò náà sì rèé nígbà tí Cristiano Ronaldo tó dé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus Sodiq Akínbólú ṣó o rántí àbó o rántí tó o bá rántí jẹ́ kí n jẹ́ kó o rántí wípé owó tí wọ́n kọ́kọ́ rí lórí pé wọ́n ta aṣọ ó mọ̀ tẹ̀wọ̀n ẹ gbọ́ mi dáadáa nígbà tó tún padà lọ sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United owó tí wọ́n rí lórí pé wọ́n ta aṣọ ó mọ̀ tẹ̀wọ̀n jẹ́ kí n jẹ́ kó yé o wípé bó o ṣe tẹ̀wọ̀n tó o ní value tí àwọn èèyàn yóò place léèyàn lórí ẹ gbọ́ mi dáadáa o mo ní because of one individual player more money came into the league and the club ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Juventus nígbà tí Cristiano Ronaldo tó darapọ̀ mọ́ wọn owó rẹpẹtẹ ó dé sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà bẹ́ẹ̀ ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní wo ìtàpè ní Italia Syria dáadáa ohun tó túmọ̀ sí ni pé ẹyọ ẹnìkan ṣoṣo ó lè wọnú ayé ènìyàn kí ayé èèyàn kó yí padà sí rere ẹyọ ẹnìkan ṣoṣo ó lè wọ ilé iṣẹ́ kí ilé iṣẹ́ yí padà sí rere ẹyọ ẹnìkan ó lè wọ àdúgbò kí àdúgbò yí padà sí rere ẹyọ ẹnìkan ó lè wọnú ìjọ kí ìjọ yí padà sí rere ẹyọ ẹnìkan ó lè wọnú mọ́ṣáláṣí kí mọ́ṣáláṣí kó yí padà sí rere ẹyọ ẹnìkan ó lè wọ iléèwé kí iléèwé yí padà sí rere ẹyọ ẹnìkan ó lè di gómìnà kí ìlú kó yí padà sí rere ẹ gbọ́ mi dáadáa
tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ àwọn gómìnà tó ṣe dáadáa ní àwọn ìlú kan a mọ̀ wọ́n ẹja dàálẹ̀ kátúnṣà ní àkókò tí alàgbà Babátúndé Rájí Fáṣọlá tí wọ́n jẹ gómìnà lẹ́kọ̀ọ́ gbogbo àwọn tó gómìnà tó kù náà ló ṣe dáadáa ṣùgbọ́n àwọn àkọsílẹ̀ àti àfilélẹ̀ kan ó wà tí gbogbo èèyàn sì ń tẹnumọ́ dòní ẹgbọ́n mi dáadáa o wọ́n ń sọ nípa bàbá Jákàndé bàbá ti di ẹni ilẹ̀ báyìí àbí ọ̀run rẹ bàbá ṣé ẹ gbàgbé Jákàndé school ṣé ẹ gbàgbé Jákàndé building àwọn nǹkan tí àwọn èèyàn ò lè gbàgbé ó wà bẹ́ẹ̀ ṣé ẹ gbàgbé bàbá olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣé ẹ gbàgbé wípé ní àkókò náà bàbá wọn ni wọ́n kọ́kọ́ dá first television in Africa àwọn ní ọdẹ alẹ first modern stadium in Nigeria and in West Africa Liberty Stadium àwọn ni wọ́n kọ́ Cocoa House ilé tó kọ́kọ́ ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́ mi dáadáa o tí èèyàn bá tẹ̀wọ̀n tó tẹ̀wọ̀n dáadáa orúkọ rẹ̀ ayé á sì bẹ̀rẹ̀ sí ní rántí rẹ̀ ẹ gbọ́ mi o eléyìí ní ó jẹ́ ká lọ sí ibi tí a fẹ́ lọ lónìí ibo la fẹ́ lọ when your word becomes your name and your name becomes a legacy Ìdòwú Kájọgbọ́lá o ooo. Kajogbola ọmọ ẹkùn abọ̀rọ̀. ní ọjọ́ kẹtàlélógún oṣù kínní ọdún 2021. ọmọ ọlọ́gbọ́n dé o. o ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí ó ẹ̀gbọ́n. Ìdòwú gorí àtẹ̀gùn. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. ní gbogbo sátidé lówùrọ̀ o. Saturday morning special ṣàlètò. ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. adúpẹ́ ẹ̀pá òkun ìyá wa ìyá gbogbo lé ìyá àwọn èwe ìyá ọba olórí láàfin ọba yèyé olúwa ṣeun fún mi abọ́sẹ̀dé ajíbọ́sẹ̀ adúpẹ́ o àjọ wà ń bì ọ̀gá wa dáadáa nìyẹn adúpẹ́ o wọ́n wá kíláàsì lónìí ẹ bá máàkì wọn pé pírẹsẹ̀nsì. Kajogbola dé o. ẹ fara balẹ̀ ká. bẹ́ẹ̀ náà ni ọmọ mi abídèmí kí ni abídèmí ọláníyì adúpẹ́ òun náà darapọ̀ mọ́ wa láàárọ̀ tòní àti alótúndé nínú wọn sórin ọlá motúnráyọ̀ ìwọ́tọ̀ àwọn tó bá mú létí ṣọ́ọ̀ṣì ní rọ́lọ́run fín. This is Adi, professor on radio, ọmọ Kajogbola. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé, ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé, ẹtí jókòó kẹ́mú sí ti Kajogbo. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, lẹ́nu Ìdòwú Kajogbola. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé, ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé, ẹtí jókòó kẹ́mú sí ti Kajogbo. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, lẹ́nu Ìdòwú Kajogbola. Ọlọ́gbọ́n ló máa yé ọmọràn ló máa mọ̀ tòrọ́ lọ́gbà ò ta kókó omi ṣe tí aṣọ. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, lẹ́nu Ìdòwú Kajogbola. Ọlọ́gbọ́n ló máa yé ọmọràn ló máa mọ̀ tòrọ́ lọ́gbà ò ta kókó omi ṣe tí aṣọ. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o, lẹ́nu Ìdòwú Kajogbola. Àìtí professor on radio Ìdòwú Kajogbola ọmọ ẹkùn ọ̀rọ̀gùn mọ́ galegale. Ará ọ̀rọ̀ máa sún ojàre ìbọn ọ̀rọ̀ máa dún lọ nìṣó. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé.
ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé jókòó kẹ́mú títí ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ẹnu Ìdòwú Kajogbola. màmá Kajogbola ọmọ ẹkùn náà dá. Ìdòwú ọmọ ẹkùn rẹ o. ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. Kajogbola ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. ẹran tẹkùn bá a jẹ kù ẹran tí ó jẹ ẹkùn ló máa jẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé ó ti dé o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé ẹgbẹ́ jókòó kẹ́mú sí ti ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ẹnu Ìdòwú Kajogbola. Ìdòwú Kajogbola o. ènìyàn kẹ́ ẹ tẹ́tí ọlọ́gbọ́n ayé kẹ́ ẹ tẹ́tí o ọ̀rọ̀ sunukun tí ò yẹ ká fojú sunukun. àǹtí mi sista ok ṣé sista ni ká pé àbí àǹtí mọ̀mọ́ ẹni ọ̀la béèrè ìyá Obama mo kí yín o. Kajogbola ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn rẹ o. Ìdòwú ọmọ ẹkùn náà dá. àyà wọn ní ṣé òun lọrin ni àbí Ìlọrin. àrùnú sí tó mú jùlẹ̀ ìtumọ̀ báyé ẹni. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. ẹ rán mi létí o sista èyí tó bá jẹ́nu méjèèjì o. sí ti ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ẹnu Ìdòwú Kajogbola. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o lẹ́nu olóye ènìyàn. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ẹnu Ìdòwú Kajogbola. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. ìjìnlẹ̀ ọ̀rọ̀ dé. orúkọ ní roni oríkì àmọ́ ròyàn Yorùbá ló sọ bẹ́ẹ̀. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. This morning I shall be talking about what I call when your what becomes your name and your name becomes a legacy. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. ẹgbẹ́ jókòó kẹ́mú sí ti ká jọ. nínú àkọsílẹ̀ mi Ìdòwú Kajogbola o mo ní today many people found it difficult to forget some names in the history of mankind. This is as a result of peculiarities and importance and of course what that are attached to those names. ọlọ́gbọ́n ló. àwọn ọkọ̀ kan wà tá a lè gbàgbé láíláí. ọlọ́gbọ́n ò ta kókó omi ṣe tí aṣọ. òkè ní Yorùbá setting àwa tá a jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ nínú àwa elédè Yorùbá pásọ Peter Ọdẹ́pidán Ọláìdé Káyọ̀dé yóò nira fún ẹnikẹ́ni mo ní àǹfààní láti rìnrìn àjò kan mo wá ń gbọ́ ọ̀rẹ́ mi kan ó ń sọ̀rọ̀ lórí rédíò kan ó ní òun ò ní ṣàìrántí òun ò ní lè gbàgbé ta lòun ò ní lè gbàgbé olóògbé Adégbóyèga ọmọ bàbá tí ń jẹ́ Adégbóyè olóòní gbàgbé àní nígbà kan àwọn orúkọ kan wà tó jẹ́ kó láàlẹ̀ ó halẹ̀ ó láàmì láàká ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní o àwọn orúkọ kan wà tó sì jẹ́ wípé bí wọ́n ṣe nǹkan ńlá tó àbí kí n sọ pé bí wọ́n ṣe wà ní ipò ńlá tó àní rántí wọn láéláé. Kajogbola ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn rẹ o. ẹran tẹkùn bá a jẹ kù ẹran tí ó jẹ ẹkùn ló máa jẹ. Ìdòwú Kajogbola not undermining education. Many professors, teachers, presidents, kings and chiefs had come and gone, and it will take a thorough search for their names to be gotten or resurfaced. ọlọ́gbọ́n ayé kẹ́ ẹ tẹ́tí o. àìmọye ààrẹ tí àwọn èèyàn ò rántí wọn mọ́ tó jẹ́ pé nígbà tí wọ́n bá kàn fẹ́ síwèé àbí tí wọ́n bá ní ẹja wò ààrẹ wo ló jẹ ní àkókò báyìí ni wọ́n á tó rántí. Ìdòwú Kajogbola. Kajogbola ọmọ ẹkùn náà dá ọmọ ẹkùn rẹ. àìmọye ọba tó jẹ ní àwọn ìlú kan tó jẹ́ wípé nígbà tá a bá kàn ń ṣíwèé ìwé ìrántí làákàn rí orúkọ wọn pé ààrẹ tó jẹ nígbà báyìí rèé. ayé ẹni ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé ó ti dé o. òkè ìfagbára ọ̀tẹlẹ̀múyẹ́ ọ̀rẹ́ mi dáadáa òkè Olúmídé ọ̀rẹ́ Olúwa gbọ́ mi o tá a bá ń sọ nípa àwọn àwo tá a bá ń sọ nípa àwọn kábíyèsí tó ti jẹ àbí àwọn ààrẹ tó ti jẹ mi ò ní ṣàìgbàgbé ìtọ́rẹ̀ mi àmọ́ sọ ní Aláàfin Ọ̀fìn ló kọjá. tí ká jọ gbọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀. ẹ gbọ́ mi dáadáa ọba ogún lè jẹ ọba ọgbọ̀n lè jẹ ìkan wà tá a rántí torí nǹkan tó gbé ṣe. This is ID Professor. Ìdòwú Kajogbola kò yí ṣe pé bóyá mo bu ẹnu àtẹ́lu ẹ̀kọ́ o àìmọye pòfẹ́sọ̀
tó jẹ́ pé wọ́n kàn gbé professor lórí lásán ni. ẹ gbọ́ mi dáadáa, ìwé wo ló kọ, kí la fẹ́ rántí rẹ̀ fún, ẹja béèrè wò, àní solution wo ló provide sí problem. ẹ gbọ́ mi dáadáa o, àwọn èèyàn kan wà tá a lè gbàgbé, àwọn professor kan wà tá a lè gbàgbé. Adéọlá Ṣùpọ̀, àfáìsí ọkọ̀ ọmọ bá ní, agbẹ́jẹ́sẹ̀ ní ìbọn ológo, pastor Peter Ọ̀dẹ́pidán, Ọládìméjì Elizabeth. àwọn èèyàn kan wà tá a lè gbàgbé, àwọn professor of philosophy tá a lè gbàgbé. a ní lè gbàgbé Karl Marx, ṣòro rántí Sodiq. a ní lè gbàgbé àwọn professor kan wà tá a ní lè gbàgbé. àwọn kan tiẹ̀ wà wọn ò pòfẹ́ débi tí wọ́n sọ, ṣe ń tó bá pò òní ò fẹ́ sọ, wọn ò pò nǹkan kan débi wọ́n sọ, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí wọn ò ṣe pò tó tí débi wọ́n sọ nǹkan kan, orúkọ wọn wà nínú ìwé ìtàn. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. This however means that our world goes beyond being a father, mother or any title we may possess. Today, Sir Anthony Enahoro was never the president of Nigeria, but his name will continue to ring bells as the first person to have moved the motion for the independence of Nigeria, even from the imperialists. ẹ gbọ́ mi dáadáa, ẹni tó bá sọ ìbò ní àná dandan ni kó túmọ̀. ṣé ẹ mọ̀ wípé oríṣiríṣi bàbá ló wà. àwọn bàbá kan wà tí ọmọ ò lè rántí wọn lọ títí. àní mo ní ẹni tí ó jẹ́ wípé ó yí orúkọ bàbá rẹ̀ padà, olóhùn ìjókòó bàbá òun mọ́. ẹ gbọ́ mi dáadáa, yóò nira fún ẹni tí bàbá tó ṣe ìṣe bàbá, yóò nira fún ẹni tí bàbá tó ṣe ìṣe ọlọ́run kékeré, yóò nira fún ẹni tí bàbá tó ṣe ìṣe òbí, yóò nira fún ẹni tí bàbá tó ṣe ìṣe olùgbàlà ní kékeré, yóò nira fún ẹni tí bàbá rẹ̀ tó jẹ́ pé ó dúró fún ayé ọmọ rẹ̀ wámúwámú láti yí orúkọ rẹ̀ padà. ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní. ilé tèmi, ilé bàá mi, mo ní bọ́lọ̀ ń bá ti ṣèyanu kọ́ síbẹ̀ ni lábẹ́ bó ti wù kó rí. Nathaniel Olóyè Kajogbola Àlàbí Ọ̀kín, ọmọkùn tí jẹun lọ́wọ́ tí ń bèrò mí, ọkọ rẹ̀ ò ní parẹ́ ọ̀run rè rẹ̀. Nathaniel ìjọba mi sílẹ̀ búra. Nàtá, ariwo nàtá lọ. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. bí nàtá bá a ṣe pọ̀ ní púpọ̀ lọ́wọ́ nàtá, nàtá ó mọ̀ ṣeṣe nàtá lórí àwọn ọmọ nàtá, torí pé nàtá kò jẹ́ kí àwọn ọmọ nàtá kí wọ́n di ìdàkudà. nàtá kò jẹ́ kí àwọn ọmọ nàtá àní kí wọ́n lọ tà kí wọ́n sì rà ní ibi tí wọn ò ti yẹ kí wọ́n rà, kò jẹ́ kí wọ́n tà kí wọ́n rà níbi tí ò ti yẹ kí wọ́n lọ. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. nàtá ó lọ síbi tí ọmọ rẹ̀ wà, ó dọ̀bálẹ̀, ó ní rẹ́jísà, mi ò fẹ́ kí ọmọ mi ó mọ̀ kàwé. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. ọmọ nàtá kò ní gbàgbé nàtá, torí pé nàtá ó dúró nípò nàtá láti jẹ́ kí ọmọ rẹ̀ kó mọ́ tà níbi tí ò ti ní tà. ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní. Ìdòwú Kajogbola yóò nira fún Ìdòwú Kajogbola láti gbàgbé nàtá, torí nàtá kò jẹ́ kí n tà níbi tí mi ò ti ní tà. ẹ gbọ́ mi dáadáa o. ṣé bàbá ṣé kò jẹ́ kí ọmọ ó tà níbi tí ọmọ ò ti ní tà? When your word becomes your name and your name becomes a legacy. Pastor Dípò Alárìnmóye wọlé dé. ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní. When your word becomes your name, ọ̀pọ̀lọpọ̀ òbí ni òwọ́ọ̀tì nǹkan kan nínú ayé ọmọ rẹ̀. ẹ gbọ́ mi o, ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ni òwọ́ọ̀tì nǹkan kan nínú ayé ọmọ ọjọ́, ọ̀pọ̀lọpọ̀ àfáà ni òwọ́ọ̀tì nǹkan kan nínú ayé àwọn ọmọ ọjọ́ rẹ̀. wọ́n kàn ń wá lásán ni. When your word becomes your name and your name becomes a legacy. ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní. Pásítọ̀ Dípò Alárìnmóye, ẹ gbọ́ mi. láàárọ̀ yìí ibi mò ń lọ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Sir Anthony Enahoro ní àkókò tí bàbá ẹ̀ move motion, bóyá ẹ̀rù ń bà wọn tó kù ní ìpè àti ìráìpù, ṣùgbọ́n nínú ìwé ìtàn bí Sir Anthony Enahoro bí kò tilẹ̀ jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà rí, orúkọ rẹ̀ wà nínú ìwé ìtàn. nígbà táwa ṣe gọ́fìmẹ̀ntì wọ́n kọ́ a, nígbà táwa aláṣù a ṣe iṣẹ́ kan kọ́ọ̀sì kan wọ́n pè ní
history of Nigeria mass media. àṣé àtúnṣe kan wọ́n pè kan ní a basic political concept nínú rẹ̀ orúkọ Sir Anthony Enahoro ó bẹ̀rẹ̀ sí ní jáde ẹ̀gbọ́n mi dáadáa orílẹ̀-èdè Nàìjíríà tó ní òmìnira tá a ti pé 61 báyìí ẹni tó kọ́kọ́ sọ wípé ẹja dúró lórí ẹsẹ̀ wa ó kọ rẹ̀ ò ní parẹ́ Sir Anthony Enahoro. Idowu Kajogbola let's say Chief Obafemi Awolowo is today popular than some past presidents in Nigeria. Whether anybody likes it or not. Ìyẹn ni pé bàbá olóògbé bàbá wa Obafemi Awolowo orúkọ wọn ó rinlẹ̀ ó milẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ ààrẹ tó ti jẹ sẹ́yìn lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹjẹ́ àdálẹ̀ kátúnṣà kí nìdí tó fi rí bẹ́ẹ̀ contribution wọn ni ó ṣe fónílé ó ṣe fàlejò ẹgbọ́n mi dáadáa àwọn kan gbàgbọ́ wọn á máa sọ wípé they belong to the Awolowo school of thought they belong to the Awolowo ideology ẹgbọ́n mi kí nìdí tó fi rí bẹ́ẹ̀ ìdí ni wípé wọ́n gbàgbọ́ wípé ìlànà ó kọ bàbá ẹ̀ ó di wọ́ọ̀tì ó kọ rẹ̀ ń sílẹ̀kùn ẹ̀gbọ́n mi dáadáa lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé wọ́n wà lórí àlééfà gẹ́gẹ́ bí gómìnà àbí gómìnà àná àbí ṣáàmánù àbí nǹkan kan wọ́n ní wọ́n gbàgbọ́ wípé ideology Awólọ́wọ̀ ni àwọn ń tẹ̀lé ideology Awólọ́wọ̀ yìí ó ní wọ́n sì ń tà fún àwọn èèyàn tí àwọn èèyàn fi ń tẹ̀lé wọn ẹjá àdálẹ̀ kátúnṣà Ìdòwú Kajogbola àfà Isaac Ọmọbání ideology wo ló ní Pastor Peter Odepidan ideology wo lẹ ní Ọládìméjì Elizabeth ideology wo ló ní Pastor Dípò Lárìmóyè what ideology do you have Adéọlá Ṣùpọ̀ ideology wo ló ní Kẹ́mi Ọ̀jẹ̀dìran Alájà tó ké ideology wo ló ní Gbọ́mi dáadáa Ọláìdé Káyọ̀dé ideology wo ló ní ideology wo ni ó jẹ́ kí orúkọ rẹ kó wà nínú ìwé ìtàn ideology wo ni ó jẹ́ kí orúkọ rẹ ká kọ sínú ìwé tá a lè parẹ́ ideology wo ni ó jẹ́ kí orúkọ rẹ kó di value ideology wo ni ó jẹ́ kí orúkọ rẹ kó di legacy ẹ̀gbọ́n mi dáadáa àfa Isaac Ọmọbání Adébọ̀wálé Adéyẹmí ìwọ náà gbọ́ mi o Abídèmí ìwọ náà máa gbọ́ mi dáadáa Wàhábù Ọlámilékan ìwọ náà gbọ́ ní ọjọ́ kan ọjọ́ kan mo ní àǹfààní àti orí ọ̀fẹ́ ní kòpẹ́kòpẹ́ yìí láti pàdé ọmọ kékeré kan ọmọdé tí mo pàdé yìí mo nígbàgbọ́ wípé nígbà tí olóògbé Gbénga Adébóyè tó wà láyé ọmọdé yìí ò tí ì sí láyé ṣùgbọ́n ọmọdé yìí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ bí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní fọ̀hùn bí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan bí rẹ̀ mo wá wò ó when your words becomes your name and your name becomes your legacy ó kọ wa tá à ń jẹ́ yìí wọ́ọ̀tì wa ni ó jẹ́ kí orúkọ wa kó yí padà sí rere ń tá a bá wọ̀n òní ó jẹ́ káyé mọ̀ wá ń tá a bá mọ̀ òun ni ayé sọ nípa wa Awólọ́wọ̀ legacy wà o Awólọ́wọ̀ ideology wà o èmi fẹ́ kí Ìdòwú Kajogbola ideology wà èmi ò mọ̀ ti yín o ẹ gbọ́ mi dáadáa nígbà tí olóògbé Gbénga Adébóyè tí wọ́n di olóògbé tí wọ́n di ẹni tó filẹ̀ ṣaṣọ́bóra àǹtí mi Tẹ́ni Ọlábélò ní lè gbàgbé tálẹ̀ ní lè gbàgbé ò ní lè gbàgbé bàbá olóògbé Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn ní àkókò náà ohun tó nílẹ̀ dòdòdòdòdò bọ́wọ́ babalẹ̀ mú ò nílé gbàgbé àǹtí mi mo mọ̀ pé nílé gbàgbé ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní Ìdòwú Kajogbola ẹ gbọ́ mi o ní àkókò tí Gbénga Adébóyè tó sílẹ̀ tó filẹ̀ ṣaṣọ́bóra ṣe é rántí mo lè sọ èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àwa gbóhùnsáfẹ́fẹ́ that took after him many of us used his legacy and maybe you don't know the freelance and independent broadcasting association of Nigeria that is still existing today was actually formulated by Gbénga Adébóyè ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní when your word becomes your name and your name becomes a legacy ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní ó ṣeé ṣe o kí a mọ̀ rí àwọn tí ó jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ bí irú ti wà yìí ní ọ̀nà tá a gbà tó wá di iṣẹ́ tó wà lucrative maybe you don't know that this man liberated the industry and made people to be part of it ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní orúkọ rẹ owó ọ̀tí rẹ ó gbọ́dọ̀ di orúkọ rẹ kí orúkọ rẹ kó sì di legacy orúkọ ẹni oníjánu ẹni Ìdòwú Kajogbola Adéọlá Ṣùpọ̀ bá ń gbé òkè lọ́dọ̀ rẹ. ọ̀rọ̀ máa dún lọ nìṣó ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dẹ́
ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dẹ́ẹ́dẹ́ jókòó kẹ́mú títí ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ẹni Ìdòwú Kajogbola. màmá Kajogbo Kajogbola ọmọ ẹkùn náà dá. Ìdòwú ọmọ ẹkùn rẹ o ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o Kajogbola ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. ok àǹtí Tẹ́níọlá Bello ó yá ṣe é pè mí mo fẹ́ gbọ́n tẹ́ ẹ fẹ́ sọ ń pa Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn láàárọ̀ yìí Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn akọ̀rọ̀wọ̀ sí how well has he contributed ẹ wà tún sọ fún mi ń pa Gbénga Adébóyè mo fẹ́ gbọ́. ọlọ́gbọ́n ayé kẹ́ẹ̀tẹ́tí o. Ìdòwú Kajogbola o mo ní bàbá olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ wò ó láàárọ̀ tòní ká ní pé olóyè lásán ni wọ́n jẹ́ bá mi gan olóyè ni bá mi kó tó kú Sif Nathaniel lama àìmọye sífù àìmọye sífù tó jẹ sífù tí bàbá wa sífù jẹ nígbà tí sífù jẹ sífù mọ́ nígbà sífù papòdà tí wọ́n gbé pò sífù lẹ̀ àìmọye sífù tó jẹ lẹ́yìn wọn tá àmúkọ wọn tó bá jẹ́ pé ti sífù lásán ni èmi ò rò pé sífù tó wà Nàìjíríà yóò pé 1000 uncountable ni àìmọye tó fira rẹ̀ jẹ́ sífù gan ládùúgbò àìmọye sífù tí wọ́n ti Ọlọ́run dájú ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n kò ní ìtumọ̀ ó jẹ́ sífù yẹn kọ́ ní ìtumọ̀ ó kọ́ ló ní ìtumọ̀ kí ni wọ́ọ̀tì tó wà nínú sífù yẹn gbọ́ mi o àìmọye pásítọ̀ bẹ́ẹ̀ ni pásítọ̀ Peter Ọdẹ́pidán àìmọye pásítọ̀ mo rántí dáadáa o àní mo rántí ìyá mi ìyá múmú àní Oyèdóyin ọ̀run rere o ẹ gbọ́ mi dáa ètí ni ọmọ kẹ́ màá níyàlé púpọ̀ lọ́wọ́ nísà ọmọlé pọ́pọ́ ni màmá ẹ gbọ́ mi dáadáa ní àkókò tí mo bẹ̀rẹ̀ sí fi ọ̀rọ̀ wá mọ́ mi lẹ́nu wò bí ìyá mi náà ni àjọ gbé bí ọdún mélòó kan mo ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti gbọ́rọ̀ lẹ́nu màmá ló sọ fún mi pé Ìdòwú Kajogbola màá ní màmá a ní ẹni tí ò bá gbẹ́kẹ̀ lákàsù kì í patá sẹ́fọ̀ ìjọ màmá ti sọ mo ti mú dání ẹ̀rí kọ́lọ́hún ṣàánú mi ẹ gbọ́ mi dáadáa mọ́ mi àtúmọ̀ sọ a ní Ìdòwú màá ní mọ́ a ní ẹni tí ẹ̀mí rẹ̀ bá wà láyé onísọpọ̀ ló ní gbòkè ọ̀hún ẹnu mọ́ mi mo ti gbọ́ ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní ẹnìkan wá ní Kajogbola ibi mo ti bá tèmi kọ́ ibẹ̀ kọ́ ló ti bá tiẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ figagbága yóò ṣe mistake díẹ̀ o ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní ibo ni mò ń lọ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ṣùnùkùn ni o mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ní àkókò tí mò ń sọ yìí mọ́ mi a máa bá mi sọ̀rọ̀ màmá wa sọ fún mi wípé bàbá àwọn bàbá mọ́ mi ó ní oko kan níbo ló lóko wọ́n ń pebì kan lágbèé bàbá lóko ń bẹ̀ màmá mi a máa wá sọ wípé ní àwọn ìjọ kan nílùú mi ní Ìníṣà ó ní bàbá òun a wá ta iṣu tó bá ti gbéṣu yóò kó iṣu wá sí Èkó àwọn ọdún wo rèé over 100 years ni o bíi 150 years ago ó ní ibi Ìkòròdú ó ní báwọn wà á ta iṣu ó ní ibi tí báwọn ti wá ta iṣu ló bá àwọn ìjọ kan pàdé ìjọ yìí ó ní báwọn òun ló mú ìjọ yìí òun ló mú wá sí ìlú yìí àwọn méjì ni èní dákọ̀ jọ̀hún ibi mò ń lọ rè lọ́jọ́ tòní ní àkókò náà ẹ gbọ́ mi o ó kọ bàbá yìí kì í ṣe pásítọ̀ kì í ṣe evangelist kì í ṣe nǹkan kan ṣùgbọ́n ó kọ rẹ̀ rinlẹ̀ àìmọye ọmọ ìjọ lásán tó jẹ́ wípé ó kọ wọ́n rinlẹ̀ wọ́n sọ wọ́n ní orúkọ kan wọ́n sọ bìkan fún wọ́n fi pe orúkọ wọ́n fi sọ orí wọn nínú ìjọ nígbà tí pásítọ̀ olùṣọ́ àgùntàn tí ó sì rí nǹkan kan mú ọ̀rọ̀ ni Ìdòwú Kajogbola o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀
Kajogbola ọmọ ẹkùn abọ̀rọ̀ kàbìtì bí ògiri ya lulẹ̀ yàgbáyàgbá ìdè àfọ̀rọ̀kọ́mọ lásán kọ́mọ lọ́gbọ́n dé o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Lórí ìkànnì yìí o ẹ̀gbọ́n. Ìdòwú gorí àtẹ̀gùn. Ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ní gbogbo sátidé lówùrọ̀ o. Ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Saturday morning special àṣàlẹ̀tò. Ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Níbi òun kò wá mọ́sálà ìgbọ́ o. Ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìkànnì tó gbayì kárí ayé o. Ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Tùǹgbà 100.9 ni o. Ọmọ Kajogbola lórí ìjìnlẹ̀ ọ̀rọ̀. Lówelówe ọ̀rọ̀ ó tún ti dé. Torí bọ́gbọ́n sọnù òwe la ó fi wá. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ má ṣàlàyé gbọ́ o. Ìdòwú gorí àtẹ̀gùn o. Ọmọ Kajogbola lórí Kajogbola dé ìjìnlẹ̀ o. ọ̀rọ̀. Ẹ farabalẹ̀ kájọ kọ́gbọ́n o. Ọmọ Kajogbola. àfáìsí ákí ọmọ bá ní ó kọ́ pọ̀ lẹ́ àwọn ìkànnì fọ́ǹbù ni ọlọ́run jà lẹ́mí ìgbéraga. àìsáyà ọlápàdé wọ́n dapọ̀ mọ́ wa nítùngbàlà adélẹ́yẹ adéwálé tèmítọ́pẹ́ kọ́mọláfẹ́ tọ́pẹ́ good morning Mr. Idowu Prince Lawal Yusuf adé ìfẹ́ olúwa adé tinú adé JDS Sport thank you God bless you dáramọ́lá alámilékan unique òní ni birthday bàbá rẹ̀ àbí ó kí náà pọ̀ bàbá wọn náà Pastor Dáramọ́lá Joseph akínyó wọn lè ní birthday yín Badmus Kẹ́hìndé Sunday olúwàbùsí olúwaṣọlá oyèrónkẹ́ àlàbá bọ́lárìnwá sàká àbúrò mi sorry àǹtí mi ọlọ́run ṣàánú mi ta ló ní ẹ wá lálàbá àbúrò mi ní ẹ̀kan dàgbà jù mí lọ ní. mo kí gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa I saw all your messages Talabi Kẹ́hìndé thank you God bless you Ọlálékan Ibrahim Samuel Abiodun gbogbo yín pátápátá Akínadé Adéǹrẹ̀lẹ̀ bá mi dáadáa bàbá wa dáadáa Adéǹrẹ̀lẹ̀ nù o bàbá onítíátà bá mi dáadáa mo kí yín o bàbá ẹ wò ní dàgbàyà láṣẹ Èdùmàrè bàbá mi ní Ìdòwú ọmọ bàbá Nathaniel ẹ kú iṣẹ́ máa tẹ̀síwájú lágbára Olúwa bàbá mi Nathaniel èmi ò dé níbo Àlàbí Ọ̀kín ọmọ ẹkùn tí jẹrẹ lọ́wọ́ tí ń bèrò míì ẹ̀yin ju Elédùmarè tí ò ṣe é kọlù ọmọ ẹkùn tó fi ń torí ọmọ ẹkùn tó fi ń tìrùtìrù ọmọ àtòrí mẹ́rin jẹ èmi ò ní gbàgbé bàá mi bí n bá rántí bàá mi ara mi á máa yá gágá torí pé ọkùnrin ni tẹ́ ẹ bá ń gbọ́ ọkùnrin ládàá Nathaniel ni wọ́n ń pè bẹ́ẹ̀ I tell you the reality. Idowu Kajogbola remember your worth is your ability to creatively convert your creativity to value. Pastor Peter Odekpidan, your worth is your ability to creatively convert your creativity to value, wealth, and solution to problems, thus becoming a must for all. Agbára tí ó kún rẹ láti sọ ọgbọ́n àtinúdá rẹ di ọrọ̀. Agbára tí ó kún rẹ láti sọ ọgbọ́n àtinúdá rẹ di ọ̀nà àbáyọ. Agbára tí ó kún rẹ láti sọ ọgbọ́n àtinúdá rẹ di tí ayé yóò wúlò fún ayé bẹ́ẹ̀ tó ó sì di dandan gbọ̀n fún gbogbo ènìyàn. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì yìí o. Alájà Kẹ́mi Ọ̀jẹ̀dìran èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ àwọn èèyàn ló sọ bẹ́ẹ̀ fún mi ọ̀pọ̀lọpọ̀ ló ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó ti tóbi ju Ìdòwú Kajogbola lọ
ó ní ó so ẹbí kìíní ẹbí kejì ẹbí kẹta ẹbí kẹrin ó ló sọ àwọn pọ̀ mọ́ kan wọ́n wá bá mi lọ́jọ́ kan ní Mr. Kajogbola mo ní yes ma àwọn fẹ́ ṣe burial ceremony àti foundation kan ní December 11 mo ní yes ma wọ́n ní Mr. Kajogbola your program has united our family members one in Mowe one in kinikan one in kinikan I give glory to God. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní ó di a must on some people's menu bẹ́ẹ̀ ni o ẹ gbọ́ mi o orúkọ rẹ wọ́ọ̀tì rẹ ó gbọ́dọ̀ di dandan kò èso ò ní í ṣe mí kí n sọ pé ṣéǹjì ọkọ̀ bá mi kò ṣeé ṣe torí pé Nathaniel Alábí Ọ̀kín Kajogbola oyè ńlá kì í ṣe bẹbẹ nú ayé mi ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní bàbá rẹ̀ ò ní wọ́ọ̀tì lórí rẹ̀ kí ló mú wa máa sádi ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé ó fi ọ̀nà hàn wá ní o ẹ gbọ́ mi dáadáa àwa kìrìsìtẹ́nì kí ló mú wa tá a forí balẹ̀ fún Ọlọ́run látara Jésù Kristi wípé ànábì Ìsá la fẹ́ tẹ̀lé torí pé ó ní wọ́ọ̀tì nú ayé wa ni ẹ gbọ́ mi dáadáa o ọ̀pọ̀lọpọ̀ ayé ni ò ní wọ́ọ̀tì tó bá dúró déédéé yóò di lẹ́gẹ̀sì ohun tí wọ́n ń pè ní lẹ́gẹ̀sì ohun ni tí kì í parun ohun tí wọ́n ń pè ní lẹ́gẹ̀sì ohun ni tí kì í yí padà ohun tí wọ́n ń pè ní lẹ́gẹ̀sì ohun ni nǹkan àwòrán tí ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní èmi ò lè sọ o bóyá lẹ́yìn ìrántí wa ṣùgbọ́n ní ìrántí àwa yìí yóò nira o mo ní yóò nira sẹ́ẹ̀ fún agbóhùnsáfẹ́fẹ́ kan lórí rédíò láti gbàgbé olóògbé Prince Olúgbénga Abẹ́fẹ́ Ọ̀kín jìngbìtì ọ̀rọ̀ ọmọ bàbá Adébóyè Adéọlá Sùpọ̀ gbàǹgbé òkè. takoko omi ṣe tí a sọ. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ẹ̀mí Ìdòwú Kajogbola. àìtí professor on radio Ìdòwú Kajogbola ọmọ ẹkùn o. ọ̀rọ̀gùn mọ́ galegale. àrà ọ̀rọ̀ máa sún ojàre ìbọn ọ̀rọ̀ máa dún lọ nìṣó. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dẹ́ ẹgbẹ́jọ́ kó kẹ́ ẹ mú títí ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ẹ̀mí Ìdòwú Kajogbola. Màmá Kajogbola ọmọ ẹkùn náà dá. Ìdòwú ọmọ ẹkùn rẹ o. ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. Kajogbola ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. ẹran tẹkùn bá a jẹ kù. ẹran tí ó jẹ ẹkùn ló máa jẹ o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dẹ́ ó ti dé o. ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dẹ́ ẹgbẹ́ jókòó kẹ́ ẹ mú sí ti ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ẹ̀mí Ìdòwú Kajogbola. ẹ̀yin olóye ènìyàn kẹ́ ẹ tẹ́tí ọlọ́gbọ́n ayé kẹ́ ẹ tẹ́tí o ọ̀rọ̀ sunukun tí ò yẹ ká fojú sunukun wo ìjìnlẹ̀ ọ̀rọ̀ gorí atẹ́gùn ó jàre. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o ẹ̀mí Ìdòwú Kajogbola ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. Ìdòwú ọmọ ẹkùn náà dá. ọmọ ẹkùn rẹ o. ẹwà ìdí. Ìdòwú Kajogbola o nínú àkọsílẹ̀ mi Pastor Peter Ọ̀dẹ́pidán mo sọ oníbẹ̀rẹ̀ ọdún yìí ṣé ẹ gbàgbé pé on the 23rd of January ni mo gbé eléyìí yẹ̀ wò Ọláìdé Káyọ̀dé mo ní for those who want to do exploit in year 2021 creating a legacy for the year should be our watchword. Creating a legacy for the year should be our watchword. ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ ipò yẹ kó ń create legacy fún ayé tòun gan ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ ipò yẹ kó ń create legacy fún ọdún ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ̀ pé òun gbọ́dọ̀ jẹ́ legacy fún àwọn ọmọ ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. àwọn kan wọ́n á máa ní ìyá mi ò ṣe kinní kan èmi náà ò ní í ṣe ìyá mi ò ṣe kinní kan èmi náà ò ní í ṣe bàbá mi ò nà ìyá mi rí èmi náà ò ní í nà ìyàwó mi legacy ni ẹ gbọ́ mi dáadáa creating a good legacy. Adé gbé òkè àbá òrí gbé ni àfáà ló sọ bẹ́ẹ̀ o ṣé ń gbé àgbọ́dọ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé ẹtí jókòó kẹ́ ẹ mú sí ti ká dọ́gbọ́. ìjìnlẹ̀ ọ̀rọ̀ rẹ o. ẹ gbọ́ mi dáadáa Ọládé Káyọ̀dé gbọ́ mi ẹ wò ó èèyàn ò bá lọ mú kinní kan kó fi kọ́ ọkọ ara rẹ̀ táwọn èèyàn ó parẹ́ dànù ẹ wá lọ ẹ mú kinní kan fi ń kọrúkọ ara yín tùǹgbà náà ń pẹ́ bí ẹ gbọ́ mi dáadáa Ìdòwú Kajogbola o àìmọye orúkọ ṣíìtì tá a yí padà ńgbà torúkọ ò bá tẹ̀ mọ́ àìmọye ẹ̀ tá a yí padà ẹ gbọ́ mi dáadáa ǹjọ́ já mọ̀ wípé wọ́ọ̀tì rẹ
ó ní ó jẹ́ kí orúkọ rẹ kó láàmì. Isaac ọmọ bá ní kó tún la kà ẹ má pò kọ mi rẹ ń bì kan ẹni tí ò fẹ́ kí wọ́n pò kọ rẹ̀ rẹ́ tí iṣẹ́ rẹ̀ ò sì jẹ́ kí orúkọ rẹ̀ kó fọhùn. Ohun tá a bá ṣe ni ó jẹ́ kí orúkọ wa kó fọhùn. Ìdòwú Kájọgbọ́lá ó ṣeé ṣe kí orúkọ àwọn èèyàn kan ká má lè gbàgbé rẹ̀ torí contribution wọn to life. Ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. Ìdòwú Kájọgbọ́lá àwọn èèyàn kan wà tá a kọ́ ọkọ wọn pẹ̀lú gold sínú dáàrì torí contribution wọn to life. Ẹ gbọ́ mi dáadáa o. Bí àwọn èèyàn ó bá sọ̀rọ̀ wọn ò ní ṣàìsọ nípa bàbá Jákàndé. Ìdí ni wípé wọ́n rí àwọn àpẹẹrẹ wọn ni wọ́n ń tẹ̀lé Jákàndé policy. Ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. Ǹjẹ́ orúkọ rẹ lè di legacy nínú àkọsílẹ̀ mi? Ìdòwú Kájọgbọ́lá Pastor Alade Akeem ìwọ náà gbọ́ mi o. Ó ní when your word becomes your name and your name becomes a legacy in our small world, our name should be a legacy whether on or off the field. It should be constantly be remembered for contributions and value. That is, we being a symbol and status of unforgettable memory. Ẹ gbọ́ mi dáadáa o. Mo ní in our small world, our names should be a legacy whether on or off the field. It should be constantly remembered for contributions and values. That is, we being a symbol of and status of unforgettable memories to our children, families, communities, and the society at large. Many names failed to exist today because they couldn't be traced to something significant or important in their memories. And their memory becomes irrelevant and valueless. It becomes very hard for their descendants to know the reason behind their names. What a pity. Ẹ gbọ́ mi dáadáa. Isaac ọmọ bá ní Pastor Dípọ̀ Lárìmóyè. Ẹ gbọ́ mi láàárọ̀ tòní. Inú àkọsílẹ̀ mi yìí mo sọ o, mo ní jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ orúkọ láàlè rántí mọ̀. Ìdí ni wípé bá a bá ti rántí wọn gan ẹjẹ́ wá wò ó kí lorúkọ yìí láàmì tó la ka fún. Ẹ rí wípé kò sí nǹkan kan tán bá ní Rason Kuti Memorial Hall, tán bá ní kinní kan Memorial Hall yóò nídìí tí wọ́n fi sọ. Tán bá ní kinní kan Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way yóò nídìí tí wọ́n fi sọ. Nílùú Ìkòròdú Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way wà ńbẹ̀, ṣé ẹ gbàgbé. Nílùú Abẹ́òkúta Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way wà ńbẹ̀. Nílùú Èkó Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way wà ńbẹ̀. Bẹ́ẹ̀ dé Ìjẹ̀bú Òde Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way wà ńbẹ̀. Nílùú Ìbàdàn bàbá Ìbàdàn rántí. Pásítọ̀ Bíítọ̀ Dẹ́pidán ẹ̀rọ mi ò rántí Ìbàdàn ká sọ pé mi ò sọ Ìbàdàn. Ó ní ẹ fẹ́ kó kọ yín jáde. Ok, nílùú Ìbàdàn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ wà ńbẹ̀. Bẹ́ẹ̀ délé Ṣàyẹ̀bá bẹ́ẹ̀ wá tún dé ìlú Òṣogbo bá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àníbẹ̀yẹn lọ́tà Adóodò Ọ̀tà local government Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way wà ńbẹ̀. Ẹ gbọ́ mi dáadáa o. Ìdòwú Kájọgbọ́lá ok ìjọ ọmọdé láti Àbújá àná àbí yàní zone 4 ni mo lọ ní Wúsẹ́ àbí. Ok, lágbègbè ibẹ̀ náà tún bá ibi tí wọ́n ń pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ way. Ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. Kì í ṣe wípé ká wá orúkọ wa nínú ìtàn kárí wípé orúkọ kan exist. Kí lorúkọ yín exist fún? Àìmọye orúkọ òbí ló kan exist bí apinni wáyé nínú ayé àwọn ọmọ rẹ̀ lẹ́yìn yìí tí ò sì sí nǹkan kan. Àìmọye orúkọ tó kan exist gẹ́gẹ́ bí pé lágbájá kan jẹ́ gómìnà wa rí ni o. Ẹjẹ́ tọ́ka sí nǹkan tí wọ́n ṣe kò sí nǹkan kan. There is no traceable achievement that could be traced to their name. What a pity. Adégbé òkè Ìdòwú Kájọgbọ́lá ìyá Obama ó pè mí láìpẹ́ mo fẹ́ kí n ó kí ni wọ́n rí sọ̀rọ̀ bọ̀dá Gbénga Adébóyè, kí ni wọ́n rí sọ̀rọ̀ ọ̀gá wa Ọpẹ́yẹmí Fájẹmílẹ́yìn akọ̀rọ̀wọ̀ sí. ń bọ̀. Ìdòwú Kájọgbọ́lá. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rí o lẹ́nu olóye ènìyàn. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rí o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rí o lẹ́nu Ìdòwú Kájọgbọ́lá. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ti dé. Ẹgbẹ́ kòkó bẹ́ẹ̀ mú sí ti Kájọgbọ́. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rí o. Kájọgbọ́. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ rí o. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ ń lé iṣẹ́ rédíò Tùǹgbà Sodiq Akínbólú. Jẹ́ kórúkọ rẹ̀ ó di wọ́ọ̀tì
kó lè di legacy. Wọ́n á ní lágbájá ló ṣe kinní kan, wọ́n á ní tàmọ̀dò ló ṣe kinní kan, ẹnìkan ló design coat of arms ní Nàìjíríà, ẹnìkan ló design flag Nàìjíríà, ẹnìkan olókọ national anthem Nàìjíríà. Ní kòpẹ́kòpẹ́ yìí àwọn NYSC National Youth Service Corps wọ́n lọ síbẹ̀, wọ́n lọ kí bàbá. Ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní, jẹ́jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ orúkọ ló jẹ́ wípé they can never be traced to something significant. They can never be traced to something important. Ẹ wá ní báwo ni mo ṣe rántí yín àgbọn ti rántí yín ni mò ń bọ̀ mi ò tí ì dé. á dé àwọn ìpolówó ọjà kan lọ́kọ̀ọ̀kan èjèèjì lẹ́yìn èyí á mọ̀ tẹ̀wájú. Ìdòwú Kájọgbọ́lá o wóò. àfojúbàrò lórúkọ tá à ń pè wégún àtàgbàmùjẹ lórúkọ tá à ń pè wárùn àgbàjẹ bí orírì nílé ìpànà tí ń tú ọwọ́ orúkọ tí ń tú ọwọ́ urukẹrẹ àdíjẹ àbàjá ayé ń gbálẹ̀ lórúkọ tá à ń pè wégún ayé ń gbálẹ̀ lórúkọ tá à ń pè wárùn ayé ń gbálẹ̀ lórúkọ tá à ń pè ń wèlè pèpè nígbé nípa aláàsán wèlè pèpè ní gbélégbèjarùn òun ní gbélégbè fún mi o àwèlégbè. ó kọ Babalọlá Joseph Ayọ̀délé Babalọlá ó di kíni ó ti di legacy. bẹ́ẹ̀ni. ok wọ́n ní ìjọ Christ Apostolic Church ẹ má bínú ìpolówó ọjà ìṣàdáko ẹ̀ka àdìkan ó ti di kíni ó ti di legacy àbí. bẹ́ẹ̀ni. ìpè yẹn inú ẹ̀ lẹ́yìn tí ń ṣe kíni. ibẹ̀ ni mo ti ń ṣògo. ibi inú ìpè yẹn lẹ́yìn tí ń ṣògo àbí. bẹ́ẹ̀ni. ó kọ yẹn wá di legacy. yes. Joseph Ayọ̀délé Babalọlá orúkọ rẹ̀ gan wọ́n tún ti fi sọ léèwé wọ́n ní Joseph Ayọ̀délé Babalọlá University wọ́n pè ń dábù when your name when your word becomes your name and your names become a legacy ẹgbọ́n mi dáadáa o yóò nira wọn ò ní fọwọ́kọ ẹ tí ò ní ipa kankan sórí kankan yóò nira ok pásítọ̀ àwọn pásítọ̀ la kó ti ra o pásítọ̀ Peter ọ̀dẹ́pidán ọ̀dẹ́ tí ń ṣe májíìkì kí lẹ lè sọ pé ọ̀rọ̀ rẹ̀ tí pásítọ̀ sọ fún wa mo fẹ́ gbọ́ lẹ́nu yín sà ó yá. orúkọ èèyàn kan tó lè di legacy. a ti tún lè ṣe a ti tún gbòòrò ṣe. a tún lè ṣe a tún gbòòrò ṣe. òun gangan dá lọ́wọ́ ara ẹ̀. tó o bá dá lọ́wọ́ ara ẹ̀ ò lè dá níta. àwọn tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan yẹn nínú ọ̀gá wa nínú iṣẹ́ ìránṣẹ́ pásítọ̀ Babalọlá ara àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe Babalọlá tí wọ́n lè ṣe Babalọlá mọ́ lónìí tó jẹ́ pé ipò tí wọ́n wà lónìí ipò wọn ò dán mọ́rán mọ́ ẹ̀kọ́ tá a kàn kọ́ lónìí ohun tá à ń gbọ́ lónìí òní la rí ìgbẹ̀yìn wa ni kójú. ìgbẹ̀yìn lójú. nínú ẹ̀kọ́ ìlà ti kọ́ pé ohun gbogbo tá a bá ṣe yóò dìtàn making a history ìtàn là ń kọ́lẹ̀ torí tàn tá à ń kọ́ lónìí ìdánwò tá a ṣe lónìí ọ̀la la gbọ́ èsì rẹ̀ kì í ṣe pé ọ̀la tilẹ̀ ọmọ nígbà tá a bá sí mọ́ la yọ ọmọ sọ nípa. pásítọ̀ Peter ọ̀dẹ́pidán ohun tẹ́ ń sọ o pé ìtàn ló ń di legacy torí pé bí ọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá pásítọ̀ nípa láìmọye àrọ́bá ó sì ní bàbá àgbà ó dàgbà lórí nǹkan bẹ̀ yẹn ó kọ Dr. Jesus àbí a wà lọ síbi fídímì kalẹ̀ olúwa ọmọdé Káyọ̀dé mo fẹ́ gbọ́ lẹ́nu bọ́ọ̀sì ó yá mò ń gbọ́ tá a bá ń sọ ń pa legacy ó yá. ọ̀nà tá a lè gbà láti sọ nípa legacy pọ̀ mo lè tí mi bá gbàgbé ní ipa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní bíi ọdún kan sẹ́yìn EndSARS ó fìdí ẹ̀ múlẹ̀ pé DJ Switch ó nìkan ní obìnrin kan ṣoṣo tó ní ìgboyà láti sọ̀rọ̀ láti go live nígbà tí yìnyín ìbọn tó ń lọ lọ́wọ́ ọdún ó sì wà láyé o ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ ò ní gbàgbé orúkọ rẹ̀ adúpẹ́
ẹjẹ́ ṣe báyìí lọ́jọ́ tòní máa padà wá o máa lọ mú àwọn kéde kan àti kejì lẹ́yìn èyí máa wá padà ẹ gbọ́ mi o mo ń sọ nípa legacy ni o àìmọye negative legacy negative legacy negative legacy negative legacy àbá ìsáàkọ̀ wọn bá ní àìmọye negative legacy tó jẹ́ pé legacy tó negative ni ń bá àwọn kan ló jẹ́ pé bẹ́ẹ̀ bá wò dáadáa mo sì ń wo àwòrán rẹ̀ ní ọdún yẹn lọ́hùn nígbà tí ó ń yìn wọ́n bí ìgbà ń kọ́ ẹ̀yìn wọn ságbá legacy kan náà ni ọlọ́run ní já ní legacy burúkú Ìdòwú Kájọgbọ́lá o. Ìṣòro ayé mi tó ń bà mí lẹ́rù Jésù wá fòpin sí o. Sátánì ló ń dínkù ta ṣẹ̀rù ẹni tó fúyẹ́. Jésù Kristi nìkan la bá ní ṣe tó ń bá ní gbẹ́rù tó wúwo. Wá sábàánú jẹ́ mi dayọ̀, má má jẹ́ ń dẹ̀rọ ẹ̀yìn. Odi Jẹ́ríkò nínú ayé mi, bàbá wó wọn palẹ̀. Àti mọ̀nà ẹ̀dá láyé kò ṣòro f'Olúwa t'Olúwa bá ti mẹ́dà mọ̀nà ìbànújẹ́ má ti parí pátápátá o. Bàbá mi gbẹ́rù mi o bàbá, bá mi gbẹ́rù mi dórí. Má ṣe dá mi dá bùkátà mi o, Jésù ọba ìyè alágbára o. Bàbá mi gbẹ́rù mi o bàbá, bá mi gbẹ́rù mi dórí. Má ṣe dá mi dá bùkátà mi o, Jésù ọba ìyè. Bàbá tó bí mi kò lè ràn mí lọ́wọ́ láìsí ìrànwọ́ Olúwa. Màmá tó bí mi kò lè so ohunkóhun láìsí ìrànwọ́ Olúwa. Jésù nìkan ló lè ràn dá lọ́wọ́ tí kò ní ìṣèrègùn. Ọ̀rẹ́ rẹ̀ lè ràn án lọ́wọ́ kó ṣèrègùn tó bá yá. Ẹ̀gbọ́n rẹ̀ lè ràn án lọ́wọ́ kó ṣèrègùn tó bá yá. Àbúrò lè rẹ̀gbọ́n lọ́wọ́ kó ṣèrègùn tó bá yá. Ìyàwó lè rànko lọ́wọ́ kó ṣèrègùn tó bá yá. Ó dá mi lójú Jésù Kristi nìkan la bá ní ṣe láti kó ní gbowó ẹ̀yìn. Kì í gbàbẹ̀ tẹ́lẹ̀ kì í gbẹ̀bọ̀ rárá, aláṣẹ pé lọ́lọ́run wa. Wá mi gbẹ́rù mi ò bàbá, bá mi gbẹ́rù mi lórí. Má ṣe dá mi dá bùkátà mi o, Jésù ọba ìyè alágbára o. Wá bá mi gbẹ́rù mi ò bàbá, bá mi gbẹ́rù mi lórí. Má ṣe dá mi dá bùkátà mi o, Jésù ọba ìyè.
Jésù yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu ó dájú o ọ̀nà tí yóò gbàdé mi ọmọ bàbá yóò ṣe ìyanu. Bàbá bójú wo mi látòkè o jẹ́ kẹ́mi ránú gbà ráwọn okùn ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe mí lógo. Bàbá bójú wo mi látòkè o jẹ́ kẹ́mi ránú gbà ráwọn okùn ọ̀run sọ̀kalẹ̀ wá bàbá kí wọ́n wá ṣe mí lógo. Tó bá lè pẹ́ kó tó ṣe ìyanu ayé abèrè pọ́lọ́run mi dá wọ́n lẹ́ni tá a dá sọ́fẹ̀ ènìyàn ṣebí tọrùn rẹ̀ là ń wọ́ lónìí ni kò wá dá mi láre o ọ̀la má lè pẹ́ ju bàbá rere mo mọ̀ wípé bẹ́ẹ̀ kú pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùrọ̀ bó ti wù kórun lè mú tó sàmà dúdú yóò máa wà o láìpẹ́ láì jìnnà láì sí iyèméjì o nínú ọdún tí mo wà yìí ó dá mi lójú Jésù yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu ó dájú o ọ̀nà tí yóò gbàdé mi o mọ̀ bàbá yóò ṣe ìyanu nínú ayé mi o Jésù yóò ṣe ìyanu bàbá mi yóò ṣe ìyanu ọ̀nà tí yóò gbàdé mi o mọ̀ bàbá yóò ṣe ìyanu. Bàbá bójú wọlé o bójú wọlé látọ̀run gbogbo ènìyàn tó ń korúkọ rẹ̀ o bàbá dá wọn láre o. Bàbá bójú wọlé o bójú wọlé látòkè wá gbogbo àwọn àyànfẹ́ tó ń korúkọ rẹ̀ o bàbá dá wọn lóhùn o. Oníṣẹ́ ọwọ́ kó máa rí ṣe oníṣòwò kọ́rẹ́rẹ́ ọjà gbogbo oníṣẹ́ ìjọba pátápátá ò bàbá yóò gbé yín ga o. Aboyún ilé abítibitì rẹ ẹni tó ti bí kò máa níyàn kú ṣalábí kú dálábí yóò bàbá mi kó ṣàgàndọ́ lọ́mọ. Jẹ́ kó ní robinú jẹ́ búṣayọ̀ ṣalákìsà aláṣọ gbogbo àwọn ìránṣẹ́ Olúwa o bàbá jẹ́ kí wọ́n ṣe ohun rere torí náà ṣàánú mi. Ṣàánú mi, ṣàánú mi o bàbá kẹ́mi lè ṣe rere nínú ayé bàbá mímọ́. Ṣàánú mi, ṣàánú mi o alágbára gíga o ṣàánú mi o bàbá kẹ́mi lè ṣe rere nílé ayé. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ làkísà kẹ́yìn aṣọ o bàbá. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ mọ̀síkì tó lọ láyé. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ kó sì mọ̀ mí, má má jẹ́ kí n kò sí lọ gbà o. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ fẹ̀yìntì sunkún ọmọ nílé ayé. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ dààmú kí n tó jẹun o bàbá. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ kọ́kọ́ fẹ̀yìntì sunkún aya. Bàbá wa ṣàánú mi. Má jẹ́ káya fẹ̀yìntì sunkún ọkọ rẹ̀ ò láyé. Bàbá wa ṣàánú mi. Torí náà ṣàánú mi. Ṣàánú mi. Bàbá mímọ́ ṣàánú mi o. Kẹ́mi lè ṣe rere nílé ayé. Bàbá mímọ́ ṣàánú mi. Ṣàánú mi. Ṣàánú mi. Alágbára gíga o. Ṣàánú mi o. Kẹ́mi lè ṣe rere nílé ayé. Bàbá mímọ́ ṣàánú mi. Ṣàánú mi. Bàbá mímọ́ ṣàánú mi o. Kẹ́mi lè ṣe rere nílé ayé.
ẹni tára kan sílẹ̀ níjọ́ ń rí ṣé bẹ́mi náà rẹ́ mẹ́sàyà lójú àròní pé. òkì mi tóbi mi sáyé. ìyáyé ìjọba gbàdá kò fẹ́ kò fẹ́ kí n ṣègbè. lórúkọ Jésù wọn kò ní ìbàjẹ́. èyí làdúrà gbàgbà fún wọn. lọ́jọ́ tó burú ṣé bí màmá ni mo rí nígbà tó bá dùn ó tún yẹ kí n rí màmá tó lóyún mi fóṣù mẹ́sàn-án kan mi fọdún mẹ́ta kálẹ̀ ní tí èmi lè fi màmá mi wé tó kọ́ mi lọ́nà ìgbàlà kò fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù wọn kò ní ìdìbàjẹ́ èyí ládùúrà tẹ̀ ń dá fún wọn mo kí wọn. òkì mi tóbi mi sáyé. mi lọ́nà gbàdá kò fẹ́ kò fẹ́ kí n ṣègbè lórúkọ Jésù wọn kò ní ìdìbàjẹ́. èyí làdúrà gbàgbà fún wọn. mọ̀lẹ́bí mi tí mo fọkàn tẹ gbogbo wọn sá lọ kò sì sẹ́nìkan tó sì tún béèrè pààyàn fẹ́ ń kọ́ bóyá ó kù níta bọ́ sí tún yé wọn ò wá mọ́ èmi nìkan á kí màmá mi ló kú mi kú ó tún kú mi kú Jésù Kristi àtọlọ́run abájọ táwọn ọmọ Yorùbá fi wípé ìgbà ìpọ́njú la mọ̀ rẹ̀ ọ̀rọ̀ òtítọ́ ní ọpẹ́lọpẹ́ Jésù Kristi tó ràn mí lọ́wọ́ bí bẹ́ẹ̀ kọ́ ayé ó bá yọ mí mo dúpẹ́ bàbá. òkì mi tóbi mi Òbí sáyé. mi sáyé mi lọ́nà gbàdá kò fẹ́ kò fẹ́ kí n ṣègbè lórúkọ Jésù wọn kò ní ìbàjẹ́ èyí ládùúrà tá ń gbà fún wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó tọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó yẹ lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó tọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ó yẹ lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó yẹ lóde àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó tọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó tọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. nínú wọn la rí mi sì sọ lọ́jọ́ òní nínú wọn la rí lẹ́tọ̀rà olókìkí nínú wọn la rí pọ́fẹ́sọ̀ lọ́jọ́ òní nínú wọn la rí brọ́kàsà ti bẹ́ẹ̀ lóde nínú wọn la rí wòlíì olókìkí lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé pé òótọ́ ó tọ́ lọ́gbọ́n àwọn jàre táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ó tọ́ lóde o. lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó yẹ lóde àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó tọ́ lóde lórúkọ Jésù Ọlọ́run ara kò fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó tọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. kábíyèsí mẹ́ta lọ́kàn ọba ọlọ́lá ohun èlò tí kò lágbára nínú ayé lọ́lọ́run yóò fi dámú èyí tó lágbára omi kò lọ́wọ́ kó lẹ́sẹ̀ ó sì ń paná àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó yẹ lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ó tọ́ lágbo. lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. kábíyèsí mẹ́ta lọ́kàn ọba ọlọ́lá mo dúpẹ́ Jésù Kristi tó ṣàánú fún mi ó fún mi lọ́hùn láti kíkọrin fàyè gbọ́ ó fún mi lọ́pọlọ láti ronú ohun tó tọ́ disability mi kò lè ṣèdíwọ́ fún mi disability is not inability àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ó yẹ lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀
lè fi dán okùn náà la fi gbé tì. àdúgbò ẹjẹ́ mọ̀ bá ètò yìí lọ ní ẹ̀gbájì gan ẹ wò ó láàárọ̀ tòní mo sọ o mo ní when your word becomes your name and your name becomes a legacy mo sọ nípa Richard and Mary McDonald láàárọ̀ tòní ẹ máa wá gbọ́ mi dáadáa o bí mo ṣe ń kí Shola Babes ti Shola Toms tó jẹ́ pé yóò ṣe wedding fún ọmọ wọn ní kòpẹ́kòpẹ́ Alhaji Ibrahim Adesola Aremu Akamara àwọn ni wọ́n ní mọ́ kí yín o bá mi dáadáa tó Alhaji ẹjọ́ tá a bá ń sọ nípa legacy sà mo ń sọ nípa Gbẹ́ngà Adébóyè Alhaji kí lẹ lè sọ pẹ̀ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ò ní gbàgbé Gbẹ́ngà Adébóyè ó yá ẹ bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀. ọmọ Kajogbola lórí Kajogbola dé o ẹ fara balẹ̀ kájọ kọ́gbọ́n o. ọmọ Kajogbola lórí Ìjìnlẹ̀ ọ̀rọ̀. ara ilé gbọ́ èrò ọ̀nà gbọ́ o. ọmọ Kajogbola lórí Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. lórí ìkànnì yìí o ẹ̀gbọ́n. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ rédíò Tùngbà ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní o mo ní founder of McDonald's were just two American entrepreneurs born on January and February 16, 1909 and died at the age of 82 in year 1984 with personal fortune of over $500 million. He opened his first shop on April 15, 1955 in Illinois, USA, just as a barbecue restaurant. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní o ẹni tó jẹ́ pé barbecue restaurant lásán ló ṣí ọ̀pọ̀lọpọ̀ iléèwé ló jẹ́ wípé iléèwé tẹ́nìkan ò lè gbàgbé lọ́jọ́ tá a wà lónìí ẹ gbọ́ mi dáadáa wọ́n ń pè iléèwé kan ní Taiṣó láàrin University of Education bí orúkọ wọn ò bá milẹ̀ tó mìlú tìtìtì ó kọ wọn kò ṣeé gbàgbé o wọ́n ń pè bí kan ní MK Abiola Stadium kò ṣeé gbàgbé o ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní dandan kọ́ lówó o owó kọ́ ni wọ́n fi ń ṣe o contribution ni o ẹ gbọ́ mi dáadáa ṣe é gbàgbé George Washington in the year 1789 to 1779 and Thomas Jefferson in 1808 to 1809 they were the president of United States of America ṣe é gbàgbé Theodore Roosevelt and of course ẹ gbọ́ mi dáadáa ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé orúkọ Washington DC lónìí Washington DC èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ èèyàn ní í jẹ́ Washington DC Washington tó wá di olú ìlú Amẹ́ríkà ẹ gbọ́ mi dáadáa èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ àìmọye memorial hall ní school ọmọ tó bá gbé first ní school tó represent iléèwé tí iléèwé ṣe dáadáa ó ṣeé ṣe kí wọ́n so okò rẹ̀ ní nǹkan kan ẹ̀yìn Alhaji Ibrahim. bàbá mo fẹ́ kẹ́ bá mi sọ fún àwọn èèyàn tá a bá ń sọ nípa n tá ń pè ní legacy kan ní Gbẹ́ngà Adébóyè jẹ́ bàbá mo fẹ́ kẹ́ bá ń sọ ń pẹ́. ṣé ń gbọ́ mi. hello sir. ẹ mọ̀ ká. mo ń gbọ́ yín sir. mo mọ̀ ń gbọ́ yín bàbá. àmì àṣẹ Èdùmàrè. èyí tí wọn náà tó ń ṣe ilẹ̀ ilégésì kan ni. bàbá tún dé o ibo ń bàbá gbọ́dọ̀ gbà yé o. ìdí kọ́ sórí èèyàn ò lè rí rẹ̀ àti tó bá gbé díngí. èèyàn tó gbé díngí lọ́wọ́ díngí gan ni ó sọ bí olúwẹ̀ bó ṣe rí. èyí tí wọ́n ń ṣe ilẹ̀ ilégésì kan ni tí a bá ń sọ nípa Gbẹ́ngà Adébóyè tá a bá sọ pé ta ló súnmọ́ jù pẹ̀lú ẹni tí wọ́n lè ròyìn. lónìí àìgbàgbé rẹ̀ ìwà rẹ̀ tó wúlẹ̀ wàláì ló ń ṣiṣẹ́ gbèsè ayé rẹ̀ kódà lẹ́yìn ikú ẹ̀. Alhaji. mo ń bọ̀. ẹ rántí ijọ́ tí bọ̀dá Gbẹ́ngà Adébóyè àbí kí ní bàbá Gbẹ́ngà Adébóyè tí wọ́n kàn yín kó tẹ́ ẹ gbéwé jáde tẹ́ ẹ fẹ́ máa kọ̀wé níbi tẹ́ ẹ ti ń ṣe fàájì. ọ̀rọ̀ ńlá ni Kajogbola fún tẹ́lẹ̀. èmi ò sí mbẹ èyí lẹ sọ fún mi o.
tí Gbẹ́ngà Adébóyè yóò bá kọ́nu rédíò yóò kọ́ lẹ̀ ní àwa kọ ikọ́ àwa bírákẹ́tì ẹ̀ ẹ̀kọ́ ìfowó ẹ̀kọ́ sí ni. Ẹ̀yìn ó wá gbé mi lọ nìkan láyé ìgbà tí eléré wa Ṣínà Peter tó tẹ̀ jáde àtọ́fẹ́ dábì wò ní ojọ́jọ́ ètò mi. Àwa débẹ̀ èmi ó ní kó pẹja fún mi wọ́n gbé nǹkan tí mo mọ̀ ọ́ mu wọ́n gbé síwájú mi. Èmi wá ní alẹ́ ìmọ̀ ní program mo bẹ̀rẹ̀ sí kọ ètò mi lẹ̀ tí wọ́n ti ń gbé káàkiri. Ó padà wá bá mi ó ní àrẹ̀mú kí ló ń kọ mo ní ètò tí máa jẹ lálẹ́ yìí ni. Ìkó tó fún mi jọ́nà lọ́hùn tí ìbá jẹ ìkó mọ́láyé mi ti fi kú èyí mo jẹ ọlọ́run kó fàdúrà sí. àbọ̀pá rẹ̀ ló wà láàrin orí yín ni sà. Kájọgbọ́lá. sáà. ọ̀rọ̀ Gbẹ́ngà Adébóyè ó dà pé inú ìjìnlẹ̀ ọ̀rọ̀ tó ń ṣe oyè máa gbé ètò Gbẹ́ngà Adébóyè jáde àwọn tá a súnmọ́ ebi inú kẹ́yìn súnmọ́ yàn ó súnmọ́ mi gan. bẹ́ẹ̀ ni sà. èyí tẹ̀sí ń sọ yìí lónìí wọ́n sọ tèmi náà lẹ́yìn mi. bẹ́ẹ̀ ni sà. ọ̀nà kó bá wa fọ̀rùn kẹ́ àmín. èyí tí wọ́n ń ṣe yìí táyé yìí ọ̀ tó bá káàkiri báyìí ìwọ láyé ń gbọ́jú o. àdúpẹ́ o. àsìkò yìí gbogbo rédíò dákẹ́ fún ọ. àdúpẹ́. mímọ̀ ṣe ni o mímọ̀ ṣe tó wàá fi owó ra wájú ọlọ́run wàláì ọlọ́run mọ̀ mọ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ ni ọlọ́run tó fún mi tó fún ẹ ọlọ́run nígbà o. àmì àṣetò. ọ̀rọ̀ Gbẹ́ngà Adébóyè ó tó ìjìnlẹ̀ ọ̀rọ̀ nígbà bá parí ètò wíwá ní àpàdé lọ́fíìsì rẹ kò jù bá lọ o. ṣé wàá búrò kí wọ́n mọ̀ ọmọ sọ o. àmì àṣẹ Èdùmàrè màá sì gbọ́rọ̀ lẹ́nu ìyá Obama torí pé ó bá Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn akọ̀rọ̀wọ̀ sí ohun kẹ̀ù ní àkókò yẹn mi ò ní gbàgbé àgbọ̀nsálẹ̀ ló tòrò lọ àgbà ló tòrò lọ ọba ló torí eyín fún àgbọ̀nsálẹ̀ lónìí hóhóhó ahọ́n ló ní kí n la àwọn èdè tá a gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà àwọn èdè tá a gbọ́ lẹ́nu àwọn tó jẹ́ wípé ó kọjá àfẹnusọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ rédíò Tùngbà mú ń bọ̀. ìjìnlẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ rédíò Tùngbà mo sọ ní pé you cannot be loaded and not be needed. Many politicians today campaign on the legacies of past politicians. They claim and they capitalize on their legacies. Washington DC was named after George Washington. Monrovia City was named after a former American president. Tẹ́ ẹ̀ bá mọ̀ ìlú tí wọ́n pè ní Monrovia ní olú ìlú orílẹ̀-èdè Liberia tí ààrẹ wọn jẹ́ George Weah. Tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ jẹ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà kan ló ń jẹ́ Monrovia. Ẹ gbọ́ mi dáadáa Washington DC tẹ́ ń gbọ́ yẹn sẹ́ẹ̀ George Washington torí pé ó kọ́ rẹ̀ gbọ́dọ̀ parọ́ òun ni ó fi sọ Washington DC ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní. ó kọ èèyàn ní mọ̀ jẹ́ bòós àti wàjẹ́ ọkọ àtìyàwó òní ń jẹ́ bẹ́ẹ̀. ní gbogbo sátidé lówùrọ̀ o. ọmọ Kajogbola lórí Ìjìnlẹ̀ ọ̀rọ̀. sátọ̀dé morning special àṣàlẹ̀tò. ọmọ Kajogbola lórí Ìjìnlẹ̀ ọ̀rọ̀. níbi òun kò wá mọ́sálà ìgbọ́. ọmọ Kajogbola lórí Ìjìnlẹ̀ ọ̀rọ̀. ìkànnì tó gbayì kárí ayé o. ọmọ Kajogbola lórí Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ iléeṣẹ́ rédíò Tùngbà ẹ gbọ́ mi dáadáa láàárọ̀ tòní o mo ní maybe you don't know that there are family titles that are not relevant again today because of the little or no words. There is nothing of value that comes from you that doesn't enhance your words. Kò sí nǹkan tó jẹ́ tó wà valuable tí ò tó jáde látara rẹ tí ò ní jẹ́ kí wọ́ọ̀tì rẹ ó lágbára. Pàápàá dípò Lárìmúyè ṣé ẹ mọ̀ ni àìmọye oyè tí wọ́n ti parẹ́ ńgbà tẹ́ńtà gbóyè fún tí ò ní tiwọn ní ẹja fàyè kóyè ẹ̀jàre wàláì bí Ààrẹ Ọ̀nà Kakanfò nílẹ̀ Yorùbá tí ò bá ṣe dáadáa wọ́n ti kóyè rẹ ní àní gbẹ́júmọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò tó dí tó jẹ́ kí wọ́n mọ̀ dìfìtì àbí níbo ẹja wọ́n lè ní akọgun láàmú ọjà Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ ńgbà tí ò bá wúlò àìmọye oyè tí ò padà wúlò mọ́ nígbà tí ẹni tó gbé oyè sórí tí ò jẹ́ kí oyè kó wúlò ẹ gbọ́ mi dáadáa o don't just carry title carry what don't just carry title carry what title wo ló ń gbé káàkiri don't just carry title carry what so many people only carry title on their head they don't carry what and their
title does not commensurate with the worth that is expected of the title they carry. How can someone be a pastor and you are not having the Holy Spirit and you just carry title? You don't have any word. How can you be an afa? tó wàá mọ kéwú táwọn ọmọ ilé ké ó ní wọ́ọ̀tì kankan wọ́ọ̀tì tó wà ní ayé pásítọ̀ ní jẹ́ kí táìtù pásítọ̀ oníwúlò béèyàn bá kárí táìtù ó jẹ́ sífù ó mẹ́jọ parí àìmọye baálẹ̀ tí ń dàlú àsọ̀rọ̀ ẹnu mi àgọ́ gbé òkè. ẹni bàbá rí ọládì méjì elizabeth n ti ń sọ lẹ́bí afẹ́fẹ́ èmi ò mọ̀ o òun ló mọ̀ o don't just carry title carry word. ìjìnlẹ̀ ọ̀rọ̀ lórí ìkànnì. lọ́jọ́ tòní tell me the title of Bill Clinton. No, he had no title. He was just Bill Clinton. Tell me the title of Barack Obama. No, he had no title. Tell me the title of George Bush. He doesn't have any title. When amazing event and value comes from you, it enhances your worth and your worth becomes your name and legacy. Ohun tá a nílò látara rẹ ohun ni tó ṣe pàtàkì ohun tó ṣe kókó àfà gbàgbé owó kọ́ ni ṣífì mọ́ ọ̀mú ibìkan àbí àìmọye àfà tó lẹ́nu tó lẹ́sẹ̀ tó mọ kéwú tó ní ọ̀rọ̀ lẹ́nu ju ṣífì mọ́ ọ̀mú lọ ṣífì mọ́ ọ̀mú táìtù lásán ni ẹ wo tí wọ́n bá pèèyàn ìyẹn ni general sí àbí it's just an ordinary title àìmọye ẹ lọ nínú ṣọ́ọ̀ṣì kẹ́ ẹ wo Sunday school teacher tó máa tíṣì tí pastor ó bá pastor ẹ gbọ́ mi dáadáa don't just carry title. Title is nothing. Carry word. Èèyàn lè jẹ́ bàbá. Being a father is just a title. Yes, it's just a title. Carry word. You have to carry the word of a father. It is different from bàbá. Bàbá jẹ́jẹ́. Bàbá jẹ́jẹ́. Àìmọ̀ yẹ́ dànù sọ́ọ̀sì jẹ́ kí ẹ má bínú. Ẹ̀dà jẹ́jẹ́. farabalẹ̀ kájọ kọ́gbọ́n. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ lè ṣe rédíò Tùǹgbà ẹ gbọ́ mi dáadáa. There are so many Jesus. In fact, there was but Jesus in the era of Jesus, but the word is incomparable. Jésù tó wà pọ̀ dáadáa tẹ́ ẹ̀ bá mọ̀ bá Jesus wà. Wọ́ọ̀tì tí Jésù kárì wọ́ọ̀tì tí Jésù kárì òun ló jẹ́ ká mọ̀. Wọ́ọ̀tì tí ànábì mọ́mọ́ sọ́rọ́ wà sọ́rọ́ kárì òun ló jẹ́ ká mọ̀. Jesus Christ couldn't have been spectacular, but his word brought value to his name and his name became a legacy. Ẹgbọ́n mi dáadáa, ànábì Muhammad sallallahu alaihi wasallam till today is the single most followed person on earth because of his word. Ẹ lọ wádìí ẹ wò the most followed person on earth. Ànábì Muhammad sallallahu alaihi wasallam kí nìdí wọ́ọ̀tì tó wà ní ayé ẹ̀ ní ẹ wo àìmọye èèyàn tí ń jẹ́ Muhammadu àbí ń tàṣọ òye yín lásìkò ayé ànábì Muhammadu gan àìmọye àwọn tí ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ànábì Muhammad sallallahu alaihi wasallam torí pé wọ́ọ̀tì tó wà ní ayé ẹ̀ wà láìbéyàn bá ní wọ́ọ̀tì wọn mọ̀ wáyà káàkiri ni. ohun tẹ́mi ń ṣiṣẹ́ lórí nu ojoojúmọ́ gbogbo ìgbà gbogbo àkókò ohun tó wà lọ́kàn mi ó ní kí ní wọ́ọ̀tì kí ni màá fi wà relevant sí àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ òbí ni wà relevant sí wọn. ẹgbẹ́ mi dáadáa as a father mother brother councillor local government chairman governor trader barber etc build what into your name by generating value day in day out. Build what into your name. Ìjọ tí n bá ti wá bí tí ò bá ti ní ìtumọ̀ wọ́ọ̀tì ń lọ nìyẹn. Obìkíbi tó o bá dé ọ̀rọ̀ kọ́ tó o bá sọ wọ́ọ̀tì gbọ́dọ̀ wà ń bẹ̀. O ní òun orúkọ rẹ máa tàn. Kí ni wọ́n pè ní ìjìnlẹ̀ ọ̀rọ̀? Ok, Ìdòwú Kajogbola ní ṣe ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ok, ẹja gbàgbọ́ àfa ìsákẹ́ ọmọ bá rí pé ìjìnlẹ̀ ọ̀rọ̀ là ń ṣe làwa ń tami oge lórí ètò làwa ń ṣe kámikàmìkámi làwa ń ṣe bí ẹni tí ò ṣe kí ni jẹ́ bẹ́ẹ̀ òkùnkùn ní nítumọ̀ ohun tó jẹ́ kí ètò ìjìnlẹ̀ ọ̀rọ̀ ó ní wọ́ọ̀tì òun ni pé wọ́ọ̀tì wà nínú wọ́ọ̀tì tá à ń sọ ẹgbọ́n mi dáadáa lọ́jọ́ tòní bó o bá ní wọ́ọ̀tì orúkọ èèyàn ó parun ohun tó mú orúkọ dúró títí láíláí òní wọ́ọ̀tì o lẹ́yìn yẹn kò sí nǹkan míì mọ́ lè táìtù lé wọ́ọ̀tì.
Idowu Kajogbola, oh, not titles will never be remembered, but your words, but your values will be remembered by the world. Oyè tẹ́ ẹ jẹ́ kọ́ ẹ̀dá kínni ẹ̀dá làkàṣẹ́ ọkọ́lá yóò nílò bí èèyàn jẹ́ ordinary member nínú ṣọ́ọ̀ṣì tó bá ní wọ́ọ̀tì òun náà yóò rántí kì í ṣe táàtù ta ni ń jẹ́ tẹ́tẹ́ táàtù wo rẹ̀ ń gbé káàkiri ní kínni èmi ní ìsìn mi ì ṣe prince mi ì ṣe nǹkan kan kí ló kàn mí mi ì ṣe sífù mi ì ṣe nǹkan kan wọ́ọ̀tì tó o bá ní òun láyé fẹ́ rántí wọ́ọ̀tì tó o bá ní òun láyé fẹ́ mọ̀ contribution ló ní ìtumọ̀ àbí tá a sọ yọ contribution the number of solutions you are able to provide to people's problem òun láyé fẹ́ rántí o kì í ṣe táàtù tó o gbé káàkiri ò bá evangelist àbí. lórí kan ní iyọ̀ ẹ̀gbọ́n. Ìdòwú. ẹ wo ẹnu àgbàlóbi tí gbọ́ pásọ peter ọdẹpẹlẹ oyè ẹ̀sán tí ẹ sọ. ayé ò jẹ́ sinmi ó sàgbà ayé gbàgbé mi lọ. wọ́ọ̀tì ní jẹ́ bẹ́ẹ̀. wọ́ọ̀tì ní jẹ́ bẹ́ẹ̀. ayé ò jẹ́ sinmi ó sàn ju ayé gbàgbé mi lọ wọ́ọ̀tì ní jẹ́ bẹ́ẹ̀. ẹ gbọ́ mi dáadáa lọ́jọ́ tòní o ìdí tí mo fi ní àwọn àgbàlagbà lẹ́gbẹ̀ẹ́nu àsìkò ń lọ ọjọ́ rẹ̀bí àná òun rẹ̀bí àtiwọ̀ a sì gbọ́dọ̀ parí ẹ̀ lọ́jọ́ tòní mo ní ìtàn olúwo as a particular name before a particular settler and from a particular settler ìtàn olúwo tá à ń gbọ́ yìí ẹ lọ béèrè wò baálẹ̀ fàdèyí wọ́n sọ fún yín orúkọ títà olúwo ń jẹ́ gangan ẹ lọ béèrè wò kí ló fà á tó fi padà di ìta olúwo ìta olúwawo ní àbí ẹjẹ́ àwò pásítọ̀ peter ọ̀dẹ́pinná bí olúwawo àkókò yẹn ní àkókò yẹn tó bá jẹ́ olúwawo tó ń jẹ́ mídìmídì bí ọláìdé káyọ̀dé olúwawo àkókò yẹn tó jẹ́ pé fast food ló ń lọ bí ti ọláìdé káyọ̀dé olúwawo àkókò yẹn tó jẹ́ pé àwọn nǹkan tó máa ń jẹ́ ń tiẹ̀ kí lẹ́wọ́n sà kétra àbí kí ni ẹ mọ̀jà máa polówó ẹ mọ̀jà dákọ̀ bí ti ń lọ àbí tá a sọ yé yín olúwa kó jẹ́ pé olúwa wo àkókò yẹn òun tọ́tẹ̀ ọwọ́ níbo wọn ò ní rántí rẹ̀ pásítọ̀ olúwa wo tó bá rántí ẹ mọ̀ pé olúwa wo tó tólúwa wo ni tọ́wọ́ fi sọ pé ìta olúwa wo nù ó mo mọ̀ pé nígbà táìmù yẹn olúwa wo lolúwa wo mọ̀ jẹ́ ẹja dé yín. mi ò ní pẹ́ bẹ̀rẹ̀ sí gba ìpè torí àárín ọjọ́ mùsùlùkùn mo ní but ìta olúwo became a nomenclature because of the versatility of the olúwawo some people's names are not what are even ordinary compound let alone a street or a city. ó kọ́ ẹlòmíì a lè fi sọ agboolé débi pé a fi sọ ìlú tàbá fi sọ ìlú ńlá àbórílẹ̀-èdè níbo ló lẹ ní tẹ̀ ná jẹ́ẹ̀tì. Note, those who want to add value must create and generate values. If you want to add value, you must create and generate value. Ẹni tí ó bá jẹ́ kí tó bá fẹ́ ní value, or you must be a value creator. Ṣé o create a value? Èyí tó tún dà bẹ́ẹ̀ lára tó ní, they must be impactful and be valuable. The time is now to come out of your shed and make history. Make history, make history, make history, make history. Just like Alhaji Ibrahim Adesola Aremu said, Idowu Kajogbola, you are also making history. Yes, I want to do this, that even when I'm no more, people will remember me for good. And that has always been my contemplation every day. What do I do? What am I going to do that will make my name to remain relevant even in time memorial? So be a solution provider in your church, street, business, school, family, and you become unforgettable legacy. Benga Adeboye, okay, I said that earlier on, and of course, ensure that your name becomes a legacy. Your what is your value and and not your title. Your what is your value and not your title. Title tẹ gbé sórí kọ́ ni value yín o. Ẹ bá jẹ́ evangelist, title yín kọ́ ni value yín. Èyàn bá jẹ́ ìyá, èyí pé o jẹ́ mọ́dà. Àwọn abiyamọ wà
ìyá Elizabeth Ọládìméjì abiagba náà wà ìyá kí ni ìtumọ̀ abiagba Elizabeth Ọládìméjì ń gbọ́ yín kí ni ìtumọ̀ abiagba. níwò ojú tèmi abiagba túmọ̀ sí àwọn òbí tó yẹ pé wọ́n kùnà láti tọ́ àwọn ọmọ wọn ní ọ̀nà Ọlọ́run àti ní ọ̀nà tó tọ́. abiyamọ ńkọ́. abiyamọ àwọn wọ̀nyí wọ́n ní ìtara fún ọmọ lórí ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti ti ẹ̀kọ́ òde. àti abiagba àti abiyamọ ta ló bímọ náà ṣé ẹnìkan wà tí ò bímọ náà méjèèjì. àwọn méjèèjì ló bímọ ṣùgbọ́n ìkan value ọmọ ju ìkan lọ. ṣé òbí làwọn méjèèjì àbí wọn ń ṣòbí. òbí náà la máa kí wàá lòbí túmọ̀ sí yẹn táìtù lásán ni abiyamọ wà abiagba wà. Dr. Jesus dà ń bọ̀. Jesus, why won't we Dr. Jesus, why won't we song? Abẹ́rẹ́, ọba mi lára, ìsinmi lára, ẹ̀jẹ̀ rẹ̀, ìsinmi lára. Dr. Jesus, why won't we Dr. Jesus, why won't we song? Abẹ́rẹ́, ọba mi lára, ìsinmi lára, ẹ̀jẹ̀ rẹ̀, ìsinmi lára. Dókítà tó ju dókítà lọ ní Olúwa báwo mi sàn àkété àìsàn. ẹ jẹ́ máa fi àkókò yìí kí máa fi jíṣẹ́ chairman unique progressive CDA tó wà ní Ìṣàwọ̀ wọ́n ní kí máa kí gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ o fún kàná àwọn. Àníbáyé ti fẹ́ fún mi lórí Ìdòwú Ìbàdàn gẹ́gẹ́ bí ìbẹ̀gà lójú pópó kò ṣe màmá mi tí kò gbàmọ̀ràn ayé àwọn ọ̀rẹ́ sọ fún màmá mi níjọ́ ń pẹ́ kálá wọn bá lóhùn àwọn kì í bá gbé mi jùlọ kí ló lè ṣe kí ló tún lè dá nínú ayé mọ́ mo dúpẹ́ Jésù Kristi tó ràn yà mí lọ́wọ́ èmi ẹni dẹ́bí kọ́ sílẹ̀ níjọ́ ń rí mo dúpẹ́ Jésù Kristi tó rẹ̀ yà mí lẹ́kùn mo dúpẹ́ Jésù Kristi tó ju yà mí nínú èmi ẹni tara kọ́ sílẹ̀ níjọ́ ń rí ṣé bẹ́mi náà rẹ́ mẹ́sàyà lójú àrònú pé. Ẹ̀jẹ̀ tí a ta ní Káfárì ni abẹ́rẹ́ rẹ̀ ó bá mi lára mu ẹ̀jẹ̀ rẹ̀ fi sí mi lára. Dr. Jesus, Dr. Jesus, báwo mi sàn? Abẹ́rẹ́, ó bá mi lára mu, ẹ̀jẹ̀ rẹ̀, ìsinmi lára. Àìsàn mi Olúwa abẹ́rẹ́ rẹ̀ ó bá mi lára mu ẹ̀jẹ̀ rẹ̀ fi sí mi lára. Dr. Jesus, Dr. Jesus, báwo mi sàn? Abẹ́rẹ́. ẹ jẹ́ iṣẹ́ ojú òpó lẹ̀ kí n mọ́ gba ìpè ṣùgbọ́n màá dé iléeṣẹ́ omíyalé nature health care wọ́n ní kí n sọ fún gbogbo obìnrin pátákó. mọ́lẹ́bí mi tí mo fọkàn tẹ gbogbo wọn sá lọ kò sì sẹ́nìkan tó sì tún béèrè pààyàn fẹ́ ń kọ́ bóyá ó kù níta bọ́ sí tún yé wọn ò wá mọ́ èmi nìkan àti màmá mi ló kú mi kú ó tún kú mi kú Jésù Kristi àtọlọ́run abájọ́ táwọn ọmọ Yorùbá fi wí pé ìgbà ìpọ́njú la mọ̀ rẹ̀ ọ̀rọ̀ òtítọ́ ni ọpẹ́lọpẹ́ Jésù Kristi tó ràn mí lọ́wọ́ bí bẹ́ẹ̀
ìwádìí tó múnádóko lórí ewé àti. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òye lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òye lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òye lóde àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. nínú wọn la rí Mrs. lọ́jọ́ òní nínú wọn la rí lẹ́tọ̀rà olókìkí nínú wọn la rí pọ́fẹ́sọ̀ lọ́jọ́ òní nínú wọn la rí broadcast àti bẹ́lódé nínú wọn la rí wòlíì olókìkí lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lọ́gbọ́n jáde àwọn táyé rò tẹ́lẹ̀ pé òótọ́ lóde o lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òye lóde àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. kábíyèsí mẹ́ta lọ́kàn ọba ọlọ́lá ohun èlò tí kò lágbára nínú ayé lọ́lọ́run yóò fi dámú èyí tó lágbára omi kò lọ́wọ́ kó lẹ́sẹ̀ ó sì ń paná àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òye lóde lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo àwọn táyé rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé òótọ́ lágbo lórúkọ Jésù Ọlọ́run ara ń fẹ́rù wọn. kábíyèsí mẹ́ta lọ́kàn ọba ọlọ́lá mo dúpẹ́ Jésù Kristi tó ṣàánú fún mi ó fún mi lọ́hùn láti kíkọrin fàyè gbọ́ ó fún mi tó ń bọ̀ láàpàdé oní odò ń gúnyán ẹ pè mí lẹ́yìn ètò yìí ẹ torí pé àápàdé lọ́sẹ̀ tó ń bọ̀ tí n bá ti parí ètò gbogbo ọmọ Ìníṣà ambassadors ẹ̀já pàdé ẹ mọ̀ pé Ìníṣà dé kò ní pẹ́ wáyé. bákan náà iléèwé wa Ìníṣà grammar school ní Mangrata yóò pé 60 years àbí n táwọn sọ òye yín 60 years ara àwọn tó ti jáde ń bẹ̀ àṣedélé Muhammadu lọ léèwé wa ó mú mi Ìníṣà wàláì bọ̀dá alàgbà Jídé Táíwò náà mú mi Ìníṣà gbogbo yín pátápátá a ṣe géètì ìlú Ìníṣà grammar school ní on the 7th of November láṣẹ Èdùmàrè gbogbo aláàsìjọ wà ń bẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run Four Square Gospel Church ibola kọ ppm sí bàbá rí àálòrán lẹ́nu àbíntànsán yìí a fẹ́ ṣe cultural day ní ọjọ́ Sunday tó ń bọ̀ Ìdòwú Kájọgbọ́lá gan ni ó wà ń bẹ̀ gẹ́gẹ́ bí speaker lọ́jọ́ yẹn cultural day kí ni ìyàtọ̀ tó wà báwo la ṣe mí sí ẹ̀sìn mọ́ ẹ̀yin náà wà ń bẹ̀ àbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ibola kọ̀wé sí Ọlọ́run ṣàánú wa bàbá rí Ọlọ́run ó ṣèyanu láṣẹ Èdùmàrè mò ń bọ̀ mi ò tí ì dé ẹ jẹ́ mọ́ gbà pé àbí báwo ni bàbá aráyè gba méjì ẹ má bínú 0813706131009 08056131009 tàbí 08113051009 àfáà sì yá kí ọmọ bá ní kí ni wọ́ọ̀tì túmọ̀ sí lọ́dọ̀ ẹ̀yin àfáà. nǹkan tó níye lórí tó ṣe pàtàkì ní wọ́ọ̀tì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wọn rò pé ibi táwọn bá dé ìbò làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ ó sì tán fáwọn kí làwọn fẹ́ ṣe àwọn ẹlẹ́kọ̀ọ́ wọn ní látẹ̀kúlù kọ́dísà àbátí àríbábò kúlù mọ́zárọ̀ aládàrúbìn wàsọ̀lì mọ́rò pó ti tán pé ibi tó bá dé ìbò ló ti fẹ́ bẹ̀rẹ̀ kò lè dáa fún ọmọ mọ́rò bẹ́ẹ̀ o àlìjídù yùdí ní kúlà amúrí sáàsìn yìí ìgbìyànjú. ẹ ṣe àfa ẹni tó wà lójú òpó ẹ káàárọ̀. Ìdòwú ọmọ Kájọgbọ́lá o. ara yóò ní pé ìgbàlagbà ọ̀rọ̀. àmì àṣẹ Èdùmàrè.
bàbá tí láti jẹ̀bú ayé pé. ẹ káàárọ̀ sà ní ìṣẹ́jú kan péré. ẹ ní dààmú láti ọlọ́run. àmín àmín. ẹ ní tán o. àmín. láti gbà lọ́wọ́ ọlọ́run. ẹ ní tán láti. ẹ ṣé bàbá tí ẹ ṣé ó dàbọ̀. hello ẹ tó. ìdòwú ọmọ kájọ pálá o. ẹnjìnì ajísáfẹ́ ló ń pè láti ìlú òkìjọ. ókè ẹnjìnì ajísáfẹ́ ókè kí ni nǹkan tẹ́ ẹ rí múnú ètò tòní ní ìṣẹ́jú kan. àìsí mo rí mú pọ̀ ń bẹ̀ olúkálùkù máa yọ tiẹ̀ lọ́kọ̀. kí lẹ̀yin rí mú sà. ibi tẹ́ ẹ ti mú ọgbọ́n àti òye yẹn àdìjẹ́ kó tán bẹ́ẹ̀. bàbá ẹ bá ń sọ tẹ́ ẹ rí mú o èmi àti yín ọjà tẹ́ ẹ bá lè sọ ẹ má kí mi lásán o. àmín tó ẹ ṣe n tá a mọ̀ sí fúnra wa nu ẹ̀ ń tó wà ń bí ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà ní ìṣẹ́jú kan. oyinlọ́lá láti tè ní o. láti bo. àkútè ní o. àkútè ní ìṣẹ́jú kan kí lẹ rí mú. mo kàn fẹ́ kí ni o ẹ kú tó. ẹ ṣe ẹni tó bá ti rí nǹkan mú ni ó pè wá ẹjọ́ ẹ ṣe ẹni tó wà ń bì. ẹ káàárọ̀ ó kọ́ yín àti ibi tẹ́ ti ń pè. ọkẹ́ ọmọ akẹ́ láti ìlú Ṣàgámù. láti ìlú Ṣàgámù gbogbo ará Ṣàgámù ńkọ́. àlàáfíà ni gbogbo ọwọ́ ẹ̀kú ètò. ọlọ́run ló lè tò. àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ ètò yín gbogbo nǹkan tẹ̀dá bá ṣe láyé òun ló máa ti tàn lọ́jọ́ ọ̀la. ẹ ṣe. ẹ̀ẹ́dì tẹ̀ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Fáṣọlá. over 8 or 12 years ago. à ń sọ lẹ́nu. ẹ sọ̀rọ̀ nípa àwọn MKO. ẹ sọ̀rọ̀ nípa Awólọ́wọ̀. bẹ́ẹ̀ bí lọ. àwọn fi àsìkò yín di àwọn ọlọ́rọ̀ àpájùlọ àwọn náà tí ò lọ́lá. wọ́n lè fa èèyàn kan dìde káyé lè sọ pàtì wọn lọ́la pé ọlọ́run ọlọ́ alágbájá. ẹ ṣe ó dàbọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. Ìjìnlẹ̀ ọ̀rọ̀. ẹ̀gbọ́n yẹn o. Ìjìnlẹ̀. Kajogbola. àmì àṣẹ Èdùmàrè. gbogbo ti èyí tẹ̀mí rí mú bẹ́ẹ̀ torí òfin àwọn aṣíwájú àwọn aṣíwájú òkú yẹn wọn kéré. látara bẹ́ẹ̀ ó di dandan kí wọn náà máa ga wàrà fa náà mọ̀ gánà àlìyà. àmín bí wọn bá ti gbàgbé aṣíwájú ó dáa tó dẹ̀ kọ́ṣe rẹ̀ ó di dandan kóun náà dáa. nítorí bẹ́ẹ̀ ètò yóò ní parí. àmì àṣẹ Èdùmàrè àmín. gbogbo ọ̀nà tá a bá máa gbà tí ó máa fi máa ga sí gbogbo ẹ̀ làwọn náà ń bá yẹn tọ̀ lọ́sàn-án lóru torí bẹ́ẹ̀ ó máa dáadáa lẹ́yìn. àmín. láàmì kí gòkè kókù palẹ̀ mọ́. ó kú palẹ̀ mọ́ ọ̀rẹ́ mi dáadáa nu kò kàn tí ìgbà sọ fún mi ní. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣé ó dàbọ̀. ẹ jẹ́ iṣẹ́ lé báyìí First Square Gospel Church Igbogbo District Headquarters tó wà ní nọ́mbà 10 Odùṣẹ́gun Way ní Báṣọ̀run bus stop ní. ó wà ní nọ́mbà 10 Odùṣẹ́gun Way. bọ́lọ́run bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká dúpẹ́ oore bọ́lọ́run bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká dúpẹ́ oore ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ rú rẹ̀ tó bọ́ ọmọ wọn lọ́wọ́
ọ̀pọ̀ ènìyàn ló fẹ́ rú ẹ̀ tá ò fi lé wọn lọ́wọ́ bọ́lọ́run bá ń ṣe dáadáa ẹ jẹ́ ká dúpẹ́. a dúpẹ́ o ẹ̀yìn.